Oforúkọ jọkú, oforúkọ jọkú, GBOTIKU. Àkàrà oṣù ló ṣọ̀rẹ́ ẹ̀kọ́ tí gbóná. Kẹ́mú yọ̀gàn kẹjà yọ̀gàn lára. GBOTIKU. GBOTIKU. Ó yàgàdà níwájú alágùdà. Ọmọ òwe mẹ́gbò ewé ń jẹ́. Ijo níjó ayọ̀ ń báyọ̀. Ológìnrín tó bá kórìí àjà ojú tó lé ojú tó kó. Ó máa gbá bí epo, ó máa yọ bí ọṣẹ, ó máa lọ bí ọlọ. GBOTIKU. Ẹran pẹ̀ràn nínú ìjù, ẹja pẹja nínú ikú. Ènìyàn á máa dókun wò lára ọmọ ènìyàn. Yóò máa ṣe kò ní ṣàìṣe, ó máa ṣe àkàṣà iṣẹ́. GBOTIKU. Ẹ máa toko dóko ìrókò kórókó. Ẹ máa toko dóko ìrókò kórókó. Bírí bá kọrí ikú àtẹ wọn kì í gbé gẹ̀ẹ́sì. Kọ́mọ̀dọ̀ gbé gẹ̀ẹ́sì ìgẹ́ ìyá pẹ̀rẹ̀pẹ̀ o. GBOTIKU. GBOTIKU. Ó yàgàdà níwájú alágùdà. GBOTIKU. Mo ń gbọ́ fìrìfìrì pé ìwọ àtàṣàkẹ́ ẹ̀ ń ṣe wọléwọ̀de. Àwọn owó gan-an máa ń fẹ́ràn kan máa bà mí jẹ́ fún ọ ná. Tí ń bá wa bóbìnrin ṣe wọléwọ̀de irú àṣàkẹ́ wa ni. Ọmọ tídìí rẹ̀ méjèèjì ọjọ́ra wọn, ìkan tóbi ìkan kéré. Aya rẹ̀ gan wọ́n ti bà tiẹ̀ jẹ́. Aya rẹ̀ dàbí sùkú àgbàdo. Lóòótọ́ kí n mọ́ fẹ́ kọ̀tán náà fún ọ o. Ọmọ ń fọgbọ́n kẹrin ò fẹ́ sí mi. Òun fẹ́ máa rá láyà mi bí ìjàpá ọrùn mi bí ti ń fọ ọ̀rá ńlá lòun ṣe fẹ́ máa ṣe. Ó fẹ́ gba bí ìjàpá mú mi. Wọ́n ti sọ fún ẹni tó ń fọgbọ́n kẹrin ò fẹ́ sí ti lólólùfẹ́ o. Mo mọ bí ọkàn mi wà mo sì mọ bí ìfẹ́ mi wà. Òjò bá ká mọ́ làbá tún ká. Èmi gan mọ̀ ó jẹ́ daṣọ owó ẹ̀ṣọ́. Excuse me. Are you okay? Ǹlẹ́ o. Are you okay? Are you all right? So gbádùn. Ṣé o mọ nǹkan tó ń ṣe? Okay, ibi tó jókòó sí yẹn lójú ẹ ó jọ chair àbójọ bed ó jọ ẹni tó ń tọ̀ sí tó máa fi ń sùn. Ṣé o mọ̀ pé orí mọ́tò ló jókòó sí? Okay, ibi tó jókòó sí yẹn bátìrì wà ń bẹ̀ tó bá spark tí mọ́tò yẹn bá gbiná kí ni kí n ṣe àbí? Ọ̀dẹ̀ ó jẹ mọ́tò dáàdì àbí? Ẹ bá máa ràn mí lé wọ́n ìṣó lè bu àgbà ẹ ti sáré bú rán mi lé ẹ ti sáré bú bàbá mi kò dáa tó. Okay, tó bá jẹ́ pé orí tiẹ̀ pé tí òun ṣe ọmọ ẹran ni ṣó yẹ kó jókòó sórí mọ́tò ọmọ ẹran ni ẹ̀ náà ọ̀dẹ̀ kówó tó ẹ. Arákùnrin ọ̀kọ́là ó yẹ ká ẹ lè ṣe làákàyè ṣé bí ẹ lè mi ń lò fún yín ẹbí ẹ mò ń lò fún ọ ó sì ń la owó mọ́ lórí sọ́ọ̀mù ojú orí mi. Okay, now arákùnrin ọ̀kọ́là tó sọ́nsìn yẹn ó kì mí ni àbí. ṣé wọ́n ń pọ́n mi ilé látàárọ̀. èmi ò nídìí láti pọ̀ ẹ́ lọ torí pé wọ́n gan òyẹ́ra ẹ sí ó jẹ́ kórìí ẹ pé. Ọmọ èkì ó ti fọjọ́ ọlọ́jọ́ lọ ó ti wẹ́sẹ́wẹ́sẹ́ gbogbo ohun ti fún. bàbá ńlá kú bá pẹ́ ìfọjọ́ ọlọ́jọ́ lọ tó gbádùn onírun wèrè lórí ọmọ àlè kí ló ń ṣe gangan náà. Máa ń fẹsẹ̀ ẹlẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ sí fẹnu kọ́. lọ́jọ́ àwọn tani gbọ́mọ kan bá tiẹ̀ tó bá yí ìṣẹ̀ padà máa gbá ìtì. ọgbà létí. máa gbá ìyá ẹ̀ létí. ọgbà yà mí létí. máa gbá ìyá ẹ̀ á affect bàbá ẹ̀ àbólórí burúkú ni ẹ̀. ọgbà yà mí létí. máa gbá ìyá ẹ̀ létí bí sí ó dẹ̀ máa affect ládìí ẹ̀. olórí burúkú ni ẹ. o máa àwọn tó ọ̀dà kan sa. ìyálà yẹ àti bàbá alágùn bàbá ẹ máa gbà létí. èmi. ẹ ní wọ. ògbólógbò ẹrùn ni mí. tí ń fàgìyàn ṣẹlẹ̀. ẹ dẹ́ kọrí sínú gbó. ògbólógbò àparò tí pakuru mọ́lókò ni mí. olóko stupid nítorí màá yìn ẹ́ bọ̀ ni tó bá jọ mi ni. ọmọkùnrin nígbà àgùn sẹ̀mí mo pa lórí o.
ọ̀bọ tó tẹ̀mí mọ́ pàmbàdì. ìyẹn ọ̀bọ. má sẹ̀mí o. tí má ṣe nǹkan kan. má fa wàhálà lẹ́sẹ̀ o. má fa nǹkan. bọ́ọ̀ bá sẹ̀mí tó fa wàhálà mo lè pa lórí tí ń sì tún pa ọ́nbàdì. ok arákùnrin mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe mo ti fẹ́ fa wàhálà yẹn àbọ̀ lórí burúkú ni ẹni ok torí gbọ́dọ̀ ká wà lọ́wọ́ ẹ ok ọmọ èkó lọ pè mí orí lálẹ́ kẹ́mi ọmọ pọ́nmọ́ lókè ni mí ogójì àpàsáyà agójì àpọ̀ọ̀bà àwọn tó gbé oníjọ́ kìnìún àná kan mo ṣe yá wọn bí ẹsẹ̀ máa fún ẹtì ẹ máa fún ẹtì ẹ èmi àbúlórí ó yà wèrè ni màá rí sẹ́ẹ̀tì brain yẹn orí etí òpin yẹn màá rí sẹ́ẹ̀tẹ̀ ṣé ọmọ èkó lọ pè mí ni ọmọ olókè ni mí wọ́n fi jà pàdé ẹrù bàbí wọ́n fọ́ọ̀rù ká dẹ́rù bàbí ó yẹ gbá mi wò tí kọ̀ọ̀kan bá ṣe mí tí kò bá ṣe mí gbá mi wò ó dà wà á nà mí wà á dẹ̀ máa sáré wà á máa dá sáré fún rẹ. ọpọlọ mi ò pé tẹ́lẹ̀ ní o ìfọ́ tí yín lórí sẹ́ẹ̀tì brain mi bẹ́ẹ̀. bẹ́ẹ̀ mo ti rí pọ́pọ́ lóye ò pé tẹ́lẹ̀ because páàgùn ló ń gùn ẹ̀ idiot kúrò wájú mọ́tò agbáyé ìdààmú sí ìkélé kan mi ò mọ́ láì dá o máa gbáyé o. ó gbọ́ nǹkan tí mo sọ àbúrò lórí burúkú lélẹ́yìn. a ń torí kọ́ ọmọ bá àkọ́kọ́ bá àwọn tí wọ́n á mọ̀. ẹ kúrò náà ó ń pa inú bí mi o máa gbá ìdànù o àbúrò lórí burúkú ni ẹ. ẹ má bínú àní ẹ má bínú. àtọ̀lé oríṣòkòtò ẹ̀ olóorun tó yẹ kóbìnrin máa lérú eléyìí náà kiri anyway irú ròǹbòrùn òun náà tó ń lé káàkiri òun náà bó ṣe rí idiot. ó forúkọ ọjọ́ kú ó forúkọ ọjọ́ kú gbọ́ ti kú. àkàrà oṣù ló ń ṣọ̀rẹ́ ẹ̀kọ́ gbígbóná kẹ́mú yangan kẹ́ìdá yangan lára gbọ́ ti kú. ẹ jọ mo nídìí bottle water kan tó bá tutù dáadáa. Yeah. All right. You? Ṣé ọ̀dọ̀ àǹtí ẹ̀ lélẹ́ yà bọ́dọ̀ ọmọ mi ẹ̀ níbí báyìí? èmi ẹ ṣe mọ̀lẹ́bí àwọn tí ń torí o wọn kàn ní wá fara hàn wọn ò ti pàdé àgbákò. mi ni. ọgbà létí ọ ti pàdé àgbákò. ẹ gbà mí. ẹ má bọ̀dà àní ẹ má bọ̀dà. Hello Asim, mọ́tò yẹn tún ti ń jà kó in fact kò lè pókè ibi tí mo fẹ́ gùn báyìí ó ti paná síbẹ̀ mọ́tò yìí ti paná ó dàbí pé same problem tó níyẹn náà ló ṣe ní carburetor náà ní problem ẹ̀ ó jà kí gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n kò lè gùnkè tí mo fi stop síbi tí mo stop sí nsìn ni mo wà níbi Bọ̀dé Thomas road yẹn máa bọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ọba ẹ má pẹ́ o. ẹ ǹlẹ́ o kí ló sọ kọ́ yín. mo ti pe mẹkáníìkì. arákùnrin. bọ̀bọ̀ yìí ègé kí ni mo ṣe fún ẹ. kí ló ṣe. kí ni mo ṣe fún ẹ. kí ló ṣe. mẹ́bí mo sọ fún ọkọ ọmọ tẹ gàngán lu gàngán bá àti lù yá lù. àmọ́ ọkọ tí ì kú. àmẹ́mi náà wà á tí ọ̀ gàngán lórí ta gàngán níbi tó ti fọ́n ṣe gánagànà mi mo sọ bẹ́ẹ̀ fún ọ. bóyá torí pé mo jọ ọmọ gbọ̀ngàn mo dẹ̀ tún tán mọ́ wọn ní gàngán ni gbogbo eléyìí tó ń sọ. òní gangan láyé rí ọba jẹ mọ́ sọ. ó dà mo bẹ̀ ni wo ìdọ̀bálẹ̀ mi rè èèyàn mi má bínú bóyá yọ sí mi bí tí mo ti fẹ́ romi náà nìyẹn má ní mi lára nítorí Ọlọ́run. èmi èsì èèyàn rẹ sọ wá rí gbogbo tó ń wò omi dùn lásán ni o èrí kẹtẹ pé ògì o mo sọ fún ọ. kí ló tún fẹ́ kí n rí yàtọ̀ sílé tí mo ti ń rí. ó rí n tó ti rí rí. jọ nítorí Ọlọ́run mo bẹ̀ ni. omi bọ́ bá sùn ọ́ rí mi bọ́ bá wo jígí ọ́ rí mi bọ́ bá gbọ́nú omi ó rí mi èmi mọ ní. tó bá jẹ́ pé tọrọ mọ́tò tí mo sọ fún ẹ lẹ́ẹ̀kan wá jókòó sórí ẹ̀ ìwọ náà ló yọ sí mi tí mo ti fẹ́ romi o tún ti tẹ̀lé mi débi báyìí wá jókòó sórí mọ́tò jọ nítorí Ọlọ́run ọkọ mi má bínú mo bẹ̀ ni mo bẹ̀ jọ jẹ́ ká yanjú mátà ìkókó mẹ́. àìní kan ṣe èmi lónìí ọwọ́ abá ń pàdé òní ni mo fẹ́ fi sinmi kí n kì í fún olólùfẹ́ mi ṣeré orí pé mo láyè mo ti ní ọmọ lọlé àyè tí mo wá rí èmi rẹ lájọ mọ fi gbádùn ara wa. ẹjọ́ sinmi papọ̀ báyìí má jẹ́ kémi àti ẹ gbádùn ara wa. mo wọ́rí ara rẹ o. jẹ́ wọ́rí ara mi. èmi ò ní sinmi. èmi fẹ́ sinmi. ìsìn níjọ́ ní sinmi èmi mọ sọ bẹ́ẹ̀ fún. ẹ dákun mo bẹ̀ nítorí Ọlọ́run. fọkàn rẹ balẹ̀ mi ń lọ. mo fa náà bẹ́ẹ̀. kí ló tún ṣẹlẹ̀ báyìí kí ló tún ṣe ẹfilẹ ẹ mọ fọwọ́ kan má bàa jà o ìyọjú sí ẹfilẹ ẹfilẹ o. mo dáràn
ayé mi o ó ti tì mí gọ̀ngàn báyìí mo ti wọ̀nà gọ̀ngàn lọ báyìí mo ti ṣìyàn bá tò mo ti rógo. ọ̀pá gbọ́ngbọ́n ní síájú agbọ́n mi ní jáko òrùn ní tẹ̀pá lẹ̀kẹ́ wọjà ìdán ní sáwọ́ àjọgbó ìjàpá mi o ìwọ lọ̀rẹ́ mi ìwọ ni mọ̀lẹ́ mi o ìwọ ló dojúkọ mi tí mo dojúkọ ìwọ la bá ń tẹ́tẹ̀ mi iṣẹ́ tí wàá dé ọmọ aláṣẹ jẹ òwò dé ọmọ aláṣẹ la iṣẹ́ tí mo fẹ́ ràn iṣẹ́ ògùn ni o. mo sì fẹ́ kọ́ ọba mi jẹ́ nígbèjì gbẹ̀jọ́ ògùn o lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ ẹ̀jẹ̀ wo ni wọ́n rán kókó odò tí ń rú mìnìmìnì ikán ńlá aboríkogi ọdí ògòǹgò tí ń rìn tómítómí ọmọ ọkùnrin tó gbà létí o torí mo jókòó lórí ọkọ rẹ̀ mo fẹ́ sọkọ fún un báyìí ni o ọkọ rẹ̀ mo fẹ́ kọ́ ọlọ́ba ń gbé wá mo fẹ́ di ọ̀gá lónìí o tó rásọ aláṣọ lọ ọ̀gá ń bọ̀ aṣọ aláṣọ lọ ọ̀gá ń dà àbúrà ọkọ̀ ọlọ́kọ̀ mo fẹ́ mọ̀ fi táyé káyọ́ mọ̀ kí mi lọ́tún kí mi lọ́sì ọlọ́kọ̀ funfun orúkọ tí mo tún fẹ́ ká fi kórúkọ mi nù gbéra ní ìsìnkọ̀ ọlọ́ba ń gbé wá yọ̀dà fún ọ mọ wà pẹ́ o mọ pẹ́ ṣé ní wéré wàrà sísà àwárí báyìí lóbìnrin wà nǹkan ọbẹ̀ bá mi wárí bómi bá ro kàyí fà má bẹ́ ni fọkọ̀ má bẹ́ àbí kọ́ fà mórí fà mẹ́gbẹ́ àbí kọ́ fà mọ́ra bá ń gbọ́kọ̀ ǹdé mo fẹ́ rí ní wéré wàrà sísà mọ pẹ́ yọ̀dà fún ọ káàbọ̀ yọ̀dà fún ọ kúrin ọmọ ọ̀dọ̀ rere ni ọ bí n bá ti lù ní máa ń dún lálẹ́ ìgòròdó mò ń kù ọya súnmọ́ mi kọ́ máa bọ̀ yọ dà fún máa bọ̀ dàpá mi ọ̀rẹ́ mi wọ́n ń tèmi ẹni bí ọkàn mi bí ti ń tèmi ní ti máa ń ṣe àjọ̀dọ̀ lọ́kọ̀ lónìí ìwọ̀nba alájọ máa fẹsẹ̀ tú ìwọ̀nba láti jọ máa gọ̀kadà àtijọ́ lọ́kọ̀ ọ̀pọ̀ ìmọ̀ o ìwọ lọ wà ní dójú tì mí o agbádá ìmọ̀ o ìwọ ló lè jẹ́ ká yóò ṣe yẹ̀yẹ́ mi o òye mi pọ̀ mo fẹ́ kí mọ̀ mi ó pọ̀ jọ ọmọ tí mo fẹ́ bí lọ ọkọ̀ yìí wọn ọ̀mọ́ wà o àmọ́ kó tó ṣẹ́jú 5 sí 10 ní ìsìn ẹ̀yin tó nílé ayé ẹ fi yé mi o ẹ̀yin tẹ́ ẹ̀ nìmọ̀ ẹ fi mọ̀ mí mo fẹ́ mọ̀ wá ìfẹ́ kọlu yẹn ìsìfẹ́ kọ́ kọlu yẹn omi mo fẹ́ kọ́ máa gbà o àtẹ̀kù kọ́ máa gbẹ̀jẹ̀ yẹn o ẹ kọ́ mi bí n ti mọ̀ wá o bójójú oorun ni bójẹ́ bí mo bá ṣe rìn lọ́nà lẹ́sìn kọ́ mi mo fẹ́ wà láàrin ìṣẹ́jú 5 láàrin ìṣẹ́jú 5 ẹ kọ́ mi lọ́kọ̀ yìí kí n wà lọ kí n wà bọ̀ káyé ó kí mi lọ́lọ́kọ̀ tuntun ò máa yé o. mo sún ọ̀rọ̀ tó ń sọ ìṣó da ẹ lójú sa mọ́tò mi. mọ́tò yìí ni sẹ́ ànílànà sẹ́ mo rí ń bẹ mo tẹ̀ ọ́ pé bóyá ẹ lọ ṣe ọkàn bẹ́ẹ̀ ni àbí ẹ lọ gbà tó tún wá di èyí tí mo kọjá mo tún rí mọ́tò yín bẹ́ẹ̀ sẹ́ kódà mo ti pe gbogbo aago yín tó ti bẹ́ẹ̀ mo ṣe gbéra pé kí n wá sọ fún yín mọ́tò yín ni mo rí. kó dẹ máa wo lóòótọ́ èmi àti GBOTIKU a ní little misunderstanding because ó jókòó sórí mọ́tò mi mo dẹ̀ bá ń bẹ̀ mo dẹ̀ sọ̀rọ̀ sí in fact mo gba etí ẹ̀ so mi ò mọ̀ nọ́tàn ti tó padà wá fi rẹ̀ hàn mí pé tọ̀ ológun lòun mo dẹ̀ ti bẹ̀ ó dẹ̀ lóhùn ti gbọ́ ṣàdédé ni mọ́tò disappear wájú mi so mi ò mọ̀ pé ilé ẹ̀ ló wà mo ti lọ rìpọ́ọ̀tù ní police station kò sáwọn èèyàn tí mi ò tí ì fẹjọ́ sùn pé mò ń wá mọ́tò so báwo ni mọ́tò ṣe délé ẹ̀. ẹ̀yin gan-an kí ni ìbáṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjì ẹbí ló gbé tí GBOTIKU. mi mọ̀ pé ọmọ líle ni èmi ò mọ̀ pé ọmọ líle ni mi mọ̀ pé ọmọ wèrè ni tí mo mọ̀ pé ọmọ wèrè ni mi ní bá fa wèrè tí mò ń fa yìí náà. wo tó bá jẹ́ pé eré ló ń ṣe jẹ́ kí n mọ̀ o tí n bá débẹ̀ yẹn tí mi bá rí mọ́tò máa di wàhálà o. mi ò ṣe mọ́tò yìí tó bá jí mi lójú oorun báyìí mo dákọ́ lọ mọ́tò yìí mọ́tò yìí ni mo sún mọ́tò mi bẹ́ẹ̀ ni mọ́tò mi mọ nǹkan tó ń ṣe o kó má lọ jẹ́ pé o ti ṣe fídíò call di mọ́jú òru orí ẹ̀ ti ń ta sí orí ẹ̀ ti ń lọ o because mi ní find it easy fún ẹ o mi ní find it easy pẹ̀lú ẹ o. ẹ jẹ́ ètè lọ ilé GBOTIKU bóyá ẹ máa lọ bẹ́ẹ̀ ni kẹ́ lè rí mọ́tò yín gbà padà. ní ṣó máa rojọ́ jù. ó yẹ ẹja lọ. make up mo sún. gbogbo ẹ ni mo dé mọ́tò yín mọ́ bá. ìbá kọ́dá ayé o ìbá ṣẹ̀dá ìbá bàbá mi ọ̀rẹ́ rẹ̀ gbùngbùlùkù bá mi mojúbà rẹ o ayé fún kì í bàjẹ́ o ayé mi ò gbọdọ̀ bàjẹ́ o ilẹ̀ tó mọ́ mi lónìí ojúmọ́ rẹ ní ọjọ́ jẹ́ o kọ́nà òsì kọ́nà ọ̀la o àṣẹ ilé mi ìbá o gbogbo ohun tí ẹ bá ń sọ ládùúgbò yìí tó bá jẹ́rìí kọ́ wá múṣẹ́ o èpè bẹ̀ ẹni ó bá ṣẹ̀ ni kó forí ara rẹ̀ kún àmọ́ sọ fún wọn sì pé àṣẹ ń bẹ àmọ́ wọn ò gbà. ẹ jẹ́ àlọ́. mo sún mọ́tò mi rè lóòótọ́ mo sún mọ́tò mi rè mọ́tò mi rè mo dáràn. bí ti wá ń rú yìí
ayé ọ̀tá mi ò gbọ́dọ̀ tòró bí ó ti mọ̀ rúnù àti lọ àti bọ̀ ó ní tẹ́ràn jẹ́ o. ẹni tá à ń wí ìbò ló wà tàn. bọ́ ti kúrè láì ṣe road safety láì ṣe VR olúwa mi olúwa mi o olúwa mi o olúwa mi gò mẹ́kun oyè ọmọ adáni mọ́ ọmọ adáni pa ọmọ adáni dè mọ́lẹ̀ ẹ wo mo fẹ́ nu mi gbolẹ̀ níwájú yín mo bẹ̀ yín ni tó bá ní nǹkan kan tí mo ti ṣe fún yín tẹ́lẹ̀ ẹ jọ ẹ forí jì mí ẹ kì í ṣe VIO ẹ ń ṣe custom ẹ kì í ṣe road safety ẹ ń ṣe ọlọ́pàá ẹ dẹ̀ mú mọ́tò mi ẹ dẹ̀ seize síwájú lẹ́yìn how come tí bẹ̀rẹ̀ kọ̀ mọ́. ẹ lẹ́kí jìnnà sẹ́lẹ̀ kan sí i. sórí ibi tó o ti ń sọ̀n gangan ló ti mọ̀ pé ẹnu ti rí bá ọ báyìí sọmọ pé bó o ṣe ń ta kúkú tí mò ń mú ọtọ̀ yọ́bọ́rọ́ lánàá náà o tún ti bẹ̀rẹ̀ wèrè ẹ lónìí tí n bá fọ́kọ̀kọ̀ odù mọ́ lórí ayé rẹ̀ ó bàjẹ́ bẹ́ẹ̀ ni. ẹ má bínú. kí ló ṣẹlẹ̀ kí n bọ́ ṣe fún ọ. ẹ ṣe mọ́tò mi ni mò ń wá kiri. ó ń da ọ. ọpẹ òun rẹ̀ ń wájú ta yìí. o ti rí mọ́tò rẹ. ẹ mo ti rí ẹ fún mi kọ́kọ́rọ́. adúgbò ẹ fi ya mọ́tò kọ́ mọ́ mo gba kọ́kọ́rọ́ lọ́wọ́ rẹ ni. sọ ọlọ́pàá àwọn ọlọ́pàá rẹ wá ní. èmi kẹ ọlọ́pàá wo ló fẹ́ múru yín torí ẹ mo ṣe wá bẹ̀yìn fúnra lára mi ẹ jọ nítorí Ọlọ́run bá fún mi kọ́kọ́rọ́ kí n máa lọ ẹ kàn yọ̀ǹda mi. ọ̀fẹ́ gbọ́kọ̀ rẹ kọ́ ọmọ lọ. bẹ́ẹ̀ni. sọmọ pé ń gbọ́kọ̀ lọ́wọ́ rẹ bí kọ́kọ́rọ́ rẹ ṣe dánwò mi ọmọ. ẹ mo sá mọ̀ pé ilẹ̀ bá mi help. help rẹ. sórí mo lè fọ́n kọ́kọ́rọ́ rẹ kọ́ ọmọ lọ. àmọ́ kó tó jáde nínú community ọkùnrin yóò sì pa ọ́. ìyẹn tẹ bá fún mi ní kọ́kọ́rọ́. dán wò ló bí ọkẹrẹ. mi lè dán mo mọ̀ yín báyìí. ọwọ́ àmúkanú méjèèjì o. kí mọ́tò yọ jẹ́ tèmi kí n máa fi gbádùn ara mi. kí n jèrè ìfọ́tú àbí kò gbọ́kọ̀ ìfó mi kò sì lọ kú. ẹ jẹ́ ká ṣe báyìí ká bomi làásà nínú ọkọ̀ tẹ́ lè ṣe ṣe rí gbogbo ìgbà tẹ́ bá ti nídìí mọ́tò ẹ máa wá yá máa fún yín ìgbà tó bá wù yín ẹ dá padà èmi náà á lò ẹ̀yin náà á tuntun lò ìyẹn lọ báyẹn. ẹ̀yin tó láyé mo sọ fún ọkọ̀ gbọ́ ni ó dá mo ti gbọ́. ó ń dandan kò fẹ́ wakọ̀ òun tó bí o. mo ti gbọ́ báyìí sá ẹjọ́ wọ̀ kẹ́ fi fún bọ́lá pa mo ti má jẹ́ kí n kú sá mo ti gbọ́ báyìí sá inú mi ìgbà mọ́ ẹ mú kọ́kọ́rọ́ dání ẹ tilẹ̀kùn mọ́ mi kẹ́ mú kọ́kọ́rọ́ dání ẹ ti gẹ̀ ẹ filẹ̀ ẹ máa lo mọ́tò tẹ́mi bá wà ìrètí ń bẹ màá ọ́zù ọlọ́run á ṣe mọ́tò mi fún mi màá tẹ pámọ́ṣẹ́ ọwọ́ mi ọlọ́run á ṣe mọ́tò mi fún mi ṣé mo lè máa lọ fún mi clear road. yín tilẹ̀kùn mọ́. ẹ̀yin lẹ tiẹ̀ sọ pé mo ní kọ́ àwọn fi bínú kú òǹbí ni bọ́ bá fi bínú kú òǹbí nǹkan burúkú sí ọ. kò sí mo fẹ́ lọ́ọ̀sì náà tí bínú wà lára mi. bínú lọ. get kò ń ṣe pé màá bínú kọjá bọ́ bínú wà lára mi ni mo ń sọ. ikú ṣe èdè ikú dàbọ̀ bàbá ríbọ ikú ṣe èdè ikú dàbọ̀ bàbá ríbọ. ní sì pé mi bínú kọjá ni. òjògbólù kẹrẹ. ògbólúkẹ́ àbí kílẹ̀ korúkọ yẹn. àgàlàdù upápá. o kọ́kọ́ lọ náà ìbọn ní ebi wo bínú. ẹ máa rẹ́rìn ẹ síwájú ẹjẹ. ok GBOTIKU ilé bàbá ẹ̀ wo ni mò ń gbà ṣe bíbẹ̀ yẹn náà kọ́. ó yá gàdá níwájú alágùdá. òun rèé tẹ̀lé kúńtà kí ni burúkú bàbá wa rọ́yẹ́ burúkú tí ń bẹ́nu rẹ̀ ìdí tèmi náà ṣe wà burúkú tí mi gbọ́kọ̀ burúkú nù. mo mọ̀ pọ̀ yìí tí o sọ kò ta jòkó sí ní ìjọ òun. mo kọ́kọ́ rò bóyá ò ní dá màmá ni bẹ́ẹ̀ díẹ̀ bá gbọ̀n yẹ pípípí iye rẹ̀ ó sàn. lọ gíran gan o. ìní gíran kẹ òun náà gíran ó fi gíran ó fi gbà létí ní ìjà wọnú rẹ̀. aṣọ aláṣọ lọ̀gá ń dà. kí ló dé táwọn eléyìí ń wọ kọ̀kọ́kọ̀ báyìí kí ló dé táwọn ń wà bí wèrè báyìí. bọ́dọ̀ máa fọ́ orí ẹ̀ dà yàrá sí mo pẹ́ yẹ. kí ló fẹ́ lè ṣe ọ̀pọ̀ ẹ̀. wọ́n fẹ́ kọ̀tùkọ̀ mi kọ́ ẹ̀. ọ̀pọ̀ ẹ̀. ṣe bẹ́ẹ̀ lẹ́ran ara lẹni tí wọ́n fẹ́ fojú rẹ̀ rí mọ̀ bóyá. iye òkun ẹ̀. ọmọ nǹkan máa wọnú lílọ máa wọnú lílọ máa wọnú lílọ máa wọnú lílọ ń bọ̀ ó níbi ìkan tó fẹ́ dé káyì. ìwọ ló lágbára ìwọ la fi fún sálógún GBOTIKU ó yá gàdá níwájú alágùdá. ọmọ ìwé mẹ́tò ewé ń já ìjọ ayọ̀ ń báyọ̀. Wetin happen now? Alaye wetin kí ni gbogbo drama eléyìí ọ̀gbẹ́ni clear we see say you wan comot for here now which kind level now? Who you be now láti bó sí. I want to which package now wetin dey sup now? Ta eléyìí. àtòrí ti rò fún mi òmò sì ti jẹ́ mọ̀ pé bí ilẹ̀ gbà kọjá ìdí tí mo ṣe ní wá dúró dè yín nù. Ọ̀gbẹ́ni wa mi ò gbọ́ ṣinkó tó ń sọ wetin dey sup? Apá máa pàwọ́ àtàtòrí tó rò fún ẹ tó sọ tí ò sọ nǹkan tó sọ sẹ́ǹsì sí ẹ lórí bọ̀bọ̀ comot for here we wan comot you no dey hear. I no dey hear and I no go fit comot. ọmọ tẹ́ ẹ gbé nú ọkọ̀ yín ẹ gbé bọ́lẹ̀. Dákẹ́ ń bẹ̀rẹ̀ as per wetin I no understand.
wọ́n jẹ́ káwọn líìsì bọ́ yín sórí ẹ̀ gbé pàǹgolo ẹ̀ kò gbé fèkó. nọ́ọ̀mà pàkátì. bọ́bá wù yín kẹ́ ẹ̀ hàn líìsì dorí mẹ́ jòrò náà jòrò ọmọ tí ń bẹ́nu ọkọ̀ yẹ gbé bọ́lẹ̀. ibi lẹ́sẹ̀ ìdè pay you think I dey pay for you ni ọgbọ́n wa dey clean for you ẹni bàbá ṣe ọgbẹ́ mọ̀ ṣe é bí ni. na me you dey use breathing for. if dem born your papa well pull the trigger. no trigger ọ̀gbẹ́ni o ti ń trigger o dẹ̀ ń trigger bẹ́ẹ̀ yẹn o tí bá filẹ̀ fún ẹ pa ẹ síbi ni o bẹ́ẹ̀ bá tó ẹ̀kọ́ kú omi báyìí náà. bàbá kan go for year you no dey waste our time for year. afẹ́fẹ́ ejìrín ẹ̀fúfù lẹ́lẹ́ ejìrín afẹ́fẹ́ bá ń gbọ́ ọmọ tí ń bẹ́nu ọkọ̀ ìwá bá ń gbé bọ́ta. Get just true o. ọ̀gbẹ́ni Get just o. alaye this one na science o. alaye yìí dé open the door bọ̀bọ̀ sílẹ̀ kò kún fẹ́ pa ẹni. wọ́n ìgbégẹ̀ sí mi bí èèyàn gbégẹ̀ sí mi yọ ọ́ lápá bí bá fọ́ kàn yín lọ́kọ̀ kò ní í lọ mọ́. àná ká sí ọmọ aláìgbọràn. ẹ ṣé mo dúpẹ́ ẹjọ́ nítorí Ọlọ́run fẹ́ kẹ́ ṣe orí ẹyọ kan fún mi ẹjọ́ nítorí Ọlọ́run ṣé ibi tó ti jẹ́ mi gbẹ̀yìn ẹjọ́ ẹ dá mi padà síbẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run. ṣé wọn ò ṣépè fún ọ. o rò pé ìrẹ́ ló kó o yọ ìwọ̀n bá dáadáa táwọn tó bí ọ sáyé tán ṣeun olójẹ́ ń rí ọmọ tó ti ń gbé ọ lọ. ẹ wo kíní o kéde fi gbé mi lọ síbi tó ti gbé mi ẹjọ́. tán bá bí ọ dáa wọn wà bó ti kú omi fúnra rẹ ṣebí wọn padà wá bí wàá pa ọ ni orí ẹ ti dà. ijó ń bí ijó ayọ̀ ń bá ayọ̀. ológìnrín tọ́ba kọ́ni àjà ojú tó lé ojú tó kó ó máa gbá bí epo ó máa yọ bí ọṣẹ ó máa lọ bí ọlọ. ó ṣe ní àwárí lè wújú ìwé pọ̀ ọwọ́ nǹkan èyí tí mo rí ọ yìí ṣeré lọ bá wà ní àbíjà. ìjà kẹ ẹ̀yin tẹ́ rí wa lórí títì tẹ́lẹ̀ wa léré ṣé ru yín ni màá wá sọ dídí lẹ́yìn láti wá bá yín jà a kò possible ọ̀fà ni mo gbé wá ṣe rí bí mo ṣe rí yín lọ́jọ́ yẹn ó yà mí lẹ́nu pé ẹni yìí alágbára èèyàn ni akíkanjú ọkùnrin ni mo rí wípé wáò ẹ lóògùn ẹ lágbára ìtorí ẹ ni mo ṣe wá yín wá mo wá yín wá mo fẹ́ kí àjọ kọ́ ọmọ lùbọ́ mo fẹ́ kí ẹ súnmọ́ wa káwa náà súnmọ́ yín ká ṣe yín lóore kẹ́yìn náà ṣe wá lóore you understand. nípa sẹ́tẹ̀ ń ṣe lẹ́ẹ̀fì ṣe ń lóore ẹ̀yin ń ṣe gbégbọ́n alọ́kọ́ lóhun kígbe fìríǹdì ọ̀kẹ́ alóhun lọ́wọ́ gbà ọlọ́gbọ́n lọ́lọ́dẹ kọ́rọ́ nìkan lọ́mọ tójú rẹ̀ rí nígbà wọnú ìyàmọ̀ pọ̀ tó bẹ̀rẹ̀ sí ní bí èmi ò lè ti sẹ́ ti yín mo lè jọmọ líle lóòótọ́ o bí kí n bá yín gbé bọ̀kọ́ o. kí ló wá wà nù bọ́n gbígbé ibi lílelíle láti ń bá ọmọkùnrin ṣẹ̀rí bá ṣe máa gbọ́ wípé olúbíkin ló kọ́kọ́ jáwé ká ní pé irú olúbíkin ni mo wá bá ni mo fún ní irú ọ̀fà yìí ó máa grab ẹ̀ ni torí pé wọ́n mọ iye ẹ̀ ṣẹ̀rí àwọn èèyàn bíi títí yín báyìí wọ́n pọ̀ níta tó jẹ́ wípé nínú olóṣèlú ló ń bá ṣe àwọn ẹlòmíì àwọn èèyàn ńlá làwọn alágbára ẹ̀yin náà ẹ wò look at where you live ẹ wo bí tẹ́ ẹ gbé let us change your life ìtúrẹ́ mo sọ fún yín pé ẹ nídìí wa àwa náà nídìí yín a máa tún ayé yín ṣe ìbọn tẹ́ ẹ wò yẹn kò sí nǹkan kan tó wà ńbẹ̀ ṣé ká ti gbé bọ̀ very simple kẹ́lẹ́ máa wo ọ̀pọ̀ gbàgán káàkiri fi ṣe nǹkan kan a kàn máa ń gbé dání láti protect ara wa ni ṣóyè yín bẹ́ẹ̀ yẹn gbogbo ìtẹ̀sọmọ́rùn yìí ẹ má waste ẹ come to us ẹ jẹ́ ká kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa lo àwọn kíní yìí in the right way ṣé kò yé yín. mi ò gbé ibi tí mò ń jí tí mò ń rí bàbá mi ọ̀rẹ́rẹ́ gbòǹgbò lòkú tá a máa ń jùrù pépé síra wa inú tèmi ń dùn kódà mo sì fẹ́ bẹ́ẹ̀ ká ní pé n tó sì dúró lé lórí nù èmi tó ń wò ìwọ́n ti gẹ́ létí lọ ǹgbọ́n kankan o. ṣèkèrè tó bá máa gba ìlóde ó ní láti ṣe ọ̀rẹ́ ìlẹ̀kẹ̀
tí èèyàn bá máa làmìlaka nínú ayé tí ó dàbí àríṣekọ́lá tó ń bọ̀ tí ó máa rọ́ ó ní láti bá àwọn kan nínú ayé yìí ṣọ̀rẹ́. tí n bá gbọ́ yìí iṣẹ́ alọ́nilọ́wọ́ gbà tán pè mí sí ọ̀fẹ́ ìfaramọ́ kí n máa bọ́n sí. kò sí ohun tó burú níbẹ̀ tó bá darapọ̀ mọ́ wọn. ẹran ń pẹran jẹ lágijù tí elédùà ò sì bínú sí. ẹja ń pa ẹja jẹ lálẹ́ odò ìyẹn ò sì ní kí odò kí ó gbẹ àbí kí ẹja kí ó tán lálẹ́ odò. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dára fún púpọ̀ nínú wọn ní ọwọ́ kan tàbí òmíràn nínú ìbàjẹ́. tí ìwọ náà bá darapọ̀ mọ́ wọn kò sí ohun tó burú níbẹ̀. àbí ẹ̀rù pé wọ́n mú ọ́n bá ọ ni. ẹ̀rù bàmíkẹ́ àgbẹ̀dọ̀ òròmọdìyẹ làṣà ó gbé àṣà kan ò ní bọ́n gbé dídí èèyàn. nínú ìlú tá a wà yìí náà wọn ò lè fọwọ́rọ́ mi ẹ̀yìn o. èyí sì kéré ọ̀daràn lójú tàdá. èyí tí lè jẹ́ wọn ní ìwò torí mi ọmọ ibi tọ́rọ̀ yìí ọ̀yànjú sí àmọ́ bóyá kí n máa rò náà. kí ló tún fẹ́ máa rò? kò sí ohun tó fẹ́ máa rò. darapọ̀ mọ́ wọn. darapọ̀ mọ́ wọn. ẹ̀bà ni wọn ìwọ́ mu wọn ì sì bá wọn rọjà tútù lórí iná kọ́mọ bá àrùn. ẹ fún mi ń gbà díẹ̀ mi bọ́kùnrin ni mi èyí ò sì ní mọ̀ tìmí ń tìkùtì àbọ̀mọ́jọ́ ọmọ kékeré tí wọ́n mọ̀ gbá lọ́gọ̀ ni ìran jọ̀gọ̀jọ̀gọ̀ lèmi wọn ò lè gbá ń lọ́gọ̀ kódà tí n bá fọkọ̀ ẹ fún mi ń gbà díẹ̀ ẹ jẹ́ n rò díẹ̀. rò ó dáadáa o rò ó dáadáa o wọ́n sì gbàgbé wípé ẹni tó ní ọkọ̀ yìí ìwọ náà lọ lọ́wọ́ gbà ní mọ́ wàá fi tàfàlà o. sáàmù ọlọ́bì à ń lọ. ayé wọn lọ. sọ́ọ̀jọ̀ spaghetti. kò sí wàhálà kò burú. ẹ máa toko dóko ìrókò kó. ẹsẹ̀ mi yóò dà fún yín yóò yẹ yín kò sì ní yẹ ilé pọ́n lílẹ̀ gbọ́n yẹn sí nígbà pọ́n lílẹ̀ mi náà ni wàá yẹ yín sí padà. ó ti ṣe lálàyé fún mi mo sì ti fi rí fún un àmọ́ ń gbà ọ lọ táwọn mọ̀ pàrọ̀ àtẹ̀dọ̀fẹ́ mi pọ̀ ibi ó kan àyà mi ń gbé mo fọ̀rọ̀ lọ ń bẹ̀ mo lọ ṣàlàyé fún ọpọ́n ti gbé ilé o ibẹ̀ náà ti wá jẹ́ oyé mi ń pé kò dáa kéèyàn lóògùn tó báyìí kéèyàn má lówó béèyàn wáyé ayé tí ò lówó kò ní bẹ́gbẹ́ pé o mo wá sun ohun tọmọkùnrin sùn mo sùn wúwo torí wúwo la wáyé ìhòòhò la lọ padà atẹ́gùn fẹ́ sí gbogbo ìhòòhò tí ń bẹ lára mi ibẹ̀ lára ti rò fún mi pé kí n gbéra mi wá ká tiẹ̀ kọ́kọ́ fóṣù mẹ́fà àkọ́kọ́ ká fi bẹ̀rẹ̀ wò káwọ́ bí ó ti rí nígbà ó sì ti fún mi nọ́mbà rẹ̀ mo pè bí ó fún mi ládírẹ́sì ni mo ti débi náà àbẹ́ má bínú èmi ìfẹ́ràn kí n wà ní òkùnkùn inú mi ó sì dùn tẹ́ ẹ bá lè bá ń tàn mọ́lẹ̀ sí tí mo fẹ́ bí yín kí ló sún yín dédé iṣẹ́ tẹ̀ ṣe. wàhálà yìí kí ló ṣẹlẹ̀ ó ti ń tọpinpin kí ló dé àwọn tọ́tọ́ lọ́rọ̀ náà ó ti ṣàlàyé ó ti sọ pé nǹkan báyìí ló fẹ́ ṣe àbẹ̀ jà sí i ìwà ní question and answer tó fẹ́ máa túlé ó ti you get na no go trespass ẹjọ́ yẹn wọ́n ti ń pọ̀ jù. obìnrin bí ọkùnrin bí ti ń sọ̀rọ̀ bí ọkùnrin ti ń fi rí bí ti ń sọ̀rọ̀ sí jẹ́mí sá àbí ẹ̀rí bí ti ń finú yangiyagi yóò dà fún ọ. ó lè jíjà tèmi ìgbà tó máa wà kọsẹ̀ jáde mi ó dà pé ifọ̀ ògùn dábèdì gangan lọ jẹ́ fèmí. olórí olè olórí wọn níwà òun ló tún fẹ́. tí kékeré ilé mi ti ń jà ó ti yé ẹ orí ló gbà á orí ni gbà lọ́wọ́ rẹ̀ kọ̀ mọ́ lò. cleto ayé ni mi máa ń fẹ́ wọ́ àtìlẹ̀ ni so kò sí pé ẹnì kankan ò ṣe mí
so èmi ò ní sá story. àwọn òbí yín ò lè yọ lójú yín tọmọ kékeré bá ń fẹ́ wó nígbẹ́rẹ́ tó máa ń já sí ilé tí já sí lójú tó bá rí nǹkan ní nǹkan kò ní jọ lójú. tó bá yọ báwo lèmi ṣe máa survive ó lè kọ́ ni mo dín lánàá ẹ̀ yìí bọ̀bọ̀ kí ni next thing èmi ò láì gbogbo tó ń sáàdì tọrọ tó clear jàre. ẹ má bínú pé mo wọ́n mo jẹ́ kí múdù yan báàdì mo mọ̀ dùn. It's okay. Káàbọ̀. Welcome to the club, BOTIKU. Club ọ̀rọ̀ kí social club lẹ́ ń ṣe ni láìsí lóṣogbo. Oh, serious. èmi náà bá yín dọ̀wọ́ ẹ̀kẹ́ ni mo fẹ́ kẹ́ ẹ rẹ́rìn kẹ́ gbàgbé pẹ́ǹsì fún ẹ wo ẹ fọkàn ara yín balẹ̀ léyìí tẹ́ ti tàn mọ́lẹ̀ sí tí mo fẹ́ èmi náà fi náà hàn yín tí mo ti mọ̀ tán yín ẹ wọ́n fọ. ààyè ní kùkú. Ó máa rìn. Ìjàpá. ọmọ eléyìí visual yìí. àdìmú agbó. ẹ má ti pa rẹ̀ mú agbó ẹ fà rẹ̀ múlẹ̀. ọbẹ̀ kìsì mi ajẹ́ máa ń kìsì ara wa wá dákun ẹ̀kọ̀ọ̀kan tó bá ti rẹ̀ mí sára tí ń lè lọ lé mọ́ ẹ fún mi níbi kan tí mo sùn sí o ìmọ̀ bẹ́ẹ̀ yàrá yín pọ̀ ẹ sábà ń gbìyànjú sí kan kẹwàá bá ń kékùrú sínú rẹ̀ bákan àti gba pàkátà kéèsì kan rí ó bò ẹ má wọ̀rí ibi èsì kan rí bá wà ibẹ̀ lọ̀rẹ́ mi máa ń gbádùn bínú tí ẹ bá ti ń dùn tó lórí àwọn ọ̀tá mi ó ti máa burú gbogbo gbà. sáàni bẹ̀rẹ̀ ṣíráyìn báyìí lè ti lọ fà á. àmọ́ gẹ́ẹ̀tì gbogbo ẹ̀ fún ẹ ẹ fún mi ní nǹkan tútù pàkàtà ń bo. nǹkan tútù. ẹ jẹ́ àfi bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. ok ṣé ń lọ bẹ́ẹ̀ gbé wá. pàkàtà kẹ́ ń bo láti fẹ́ rí yẹn. pàkátà mọ́ sọ. pàkàtà. Ó dẹ̀ fi gbọ́ ti kúnlẹ̀. ẹ wo ìtajà ẹ̀kọ́ mọ̀ yìí. ológìnrín tó bá kórì àjà ojú tó lé ojú tó kó ó máa gbá bí epo ó máa yọ bí ọṣẹ ó máa lọ bí ọlọ BOTIKU ẹran pẹran nínú ìjì ẹja pẹja nínú ibú ènìyàn á máa dógùn wò lára ọmọ ènìyàn yóò máa ṣe kò ní ṣàìṣe ó máa ṣe àkàṣà ìṣe BOTIKU ẹ máa toko dóko ìrókò kórókó ẹ máa toko dóko ìrókò kórókó bírí bá kọrin ikú àtẹ wọn kì. ẹ̀yin wo lẹ sọra yín di ológìnní tẹbà lórí àjà mi tí ẹ gbàṣẹ lọ́wọ́ onílé ta ni yín níbo lẹ ti já wá lẹ fi balẹ̀ sínú ilé mi àyà má kò yín o ojú lọ̀rọ̀ wà ẹ kọjú sí mi. Àwa ò bá tìjà wá a gbọ́ wípé o bí owó kan wọnú ilé ìlọsùn owó yẹn làwa wá gbà so kan cooperate pẹ̀lú wa kó gbé owó yẹn jáde fún wa ká máa bá tiwa lọ in peace. ejò tó bá lọ sóde ìjà kò gbọdọ̀ gba ojúde ìjà lọ kọjá torí kó bá gba ojúde ìjà lọ kọjá àbámọ̀ ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ kó lè bá tiẹ̀ wá hùn yín jà kò gbọdọ̀ jẹ́ inú ilé mi lẹ́tí gbọdọ̀ wá jalè bẹ́ẹ̀ ṣe wá wọnú ilé mi yìí àbámọ̀ ni ó gbẹ̀yìn ọ̀rọ̀ yín nǹkan máa ṣe yín. báyìí wọlé sọ yóò bá yà lájà ẹ à ń kọ lóhùn tó ní kọ ọmọ sọ̀rọ̀ ṣé lójú náà lè wùrà tí ń rún ọ fọwọ́ síbi tó wọ́n ń gbé gbogbo tá a wá gbà fún akọjá mọ́ bá ti a lọ wọ́n bá kọjá àyè rẹ̀ mi ó sọ dàdó ń sì kẹ́bù sínú rẹ̀ ń gbé ọkọ́rùn bí mo ṣe fìjà pa sọ́run yìí ọjà wèrè mọ́ ti lè ní. èmi ti múra mo ti mú jẹ mo ti mú didi gúnugún mi jó oògùn láyà wọ́n ń lo oògùn ẹrù bí èkó aláwọ̀ tó bá yọ ọ̀yọ́ ṣe bó lówó ní ọ̀tọ̀ gbajúmọ̀ o tún wáyé kún ọjà wèrè gan o. ológìnní ni ọ ẹkùn ni èmi ológìnní fojú ju ẹkùn àmọ́ kò kí ń ṣe ẹkùn ológìnní bá dojú ìdájọ́ ẹkùn bí iná ṣe ń gbaṣọ lára ewúrẹ́ bẹ́ẹ̀ ni ẹkùn yóò ṣe gbaṣọ lára ológìnní rẹ̀ ẹni tó láyé ọ ẹ bá ń gbẹ̀jẹ̀ wọn.
Àfàró ṣe lọ́ọ̀fù ní mi àmọ̀kòkò iná láyé lórí gbogbo ajé ṣe bí òtútù ní mi ò tó pàṣẹ kẹrẹmọdé ẹdí ẹ̀jẹ̀ wọn mú ẹ̀jẹ̀ wọn rọ́ọ̀bì kankan èyí tó sọ yìí kọ́ padà sí ọ lórí ọjà wèrè ni o sì ti dá lùdẹ̀ sí mi lọ́rùn orí ẹ̀ burú ni kíkú tó pa wèrè ẹ̀ dànù níbo lọ́wọ́ tàwọn ẹgbà wà. ó wà ní wọ́n jókòó bẹ́ẹ̀. sọ́bẹ̀ àwọn ọjà wèrè ni à ń kí ànsà olóhùn ọ̀bẹ ni ó kú inú ìwádìí tá a ṣe ó lọ ìlú èkó kú lọ́pọ̀pọ̀ tó báyìí ọjà wèrè o ọjà wèrè o. Confirm. Confirm, sir. Wo bó ti ń gbọ̀n bí adé òbíbí irú tó dà olótò ọ̀kadà wọn fún pé òní ńlá ọjọ́ ń fẹ́ fún ẹni tó lélẹ̀ ayé o ẹ bá gbé ṣubú. akérèdá wọn ni ká lórúkọ àpéfọ́ ọ̀tẹ́ gbogbo ọ̀nà sómi ṣubú lórúkọ àpéfọ́ ọ̀dà àṣìkìtì ṣẹ́wọ́ ìborí iṣẹ́ adáhùn sí ẹni tó lélẹ̀ ayé o ẹ gbé àpá. Bọ́tíkù ẹ máa toko dóko ìrókò kórókó. Òjò báyọ̀ ìbá gbàgbé ọlákàrà ló bá ìlú jẹ if not for Bọ́tíkù waiting for song. Ọmọ your spiritual song. Àlàyé yẹn kò máa dín wa jẹ bíi chicken ni ajá wa jẹ ní à. Gọ́nà là máa jẹ báyìí. Wálé ìdán ògo. Bàbá spiritual mentality spiritual everything science ẹ̀ ó ṣú. Mi lè gbé gẹ̀ẹ́sì. Anyway iṣẹ́ àgbẹ̀ ni kò parọ́ tàlùkù ní kókó sùn ṣebí ń tẹ́ gbà mí fún náà ni kí n máa tẹ̀lé yín lọ ṣiṣẹ́ ó sì mọ̀ já sí yín tá a bá wá lọ bẹ̀rù tá a bá wá ṣe yìí ẹ̀rì pàtí bójú ara wa jẹ́ nù kámọ́dínà pọ̀ yẹn àsìkò ọ̀rọ̀ ò tí ì yọ èmi fẹ́ràn celebration àti jubilation tó ti yín bá ẹjẹ́ apẹ́ni tó tọ́ sí mi kí n bá kọ́ lè mi lọ́lé. Bọ́tíkù well done. Well done. Mo wò pé ẹ ṣe jẹ́ ká ṣe ìgbésẹ̀gbẹ́ kan náà nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu yìí ó ní ká celebrate ká kó wine jáde ká mọtí ká jẹun ká gbádùn ká sùn ká jí ká bá ti wá jí ká ṣe wá ráyè ilé. ẹ má bínú ẹjọ́ ṣé ó wù yín kémi ó sùn kí n sì jíire. Ọ̀gbẹ́ni jíire o. ṣe rí lálẹ́ tí mo wà yìí mo nídìí àti sí àwọn ẹbọ kan ẹbọ 6 ni mo fẹ́ gbé oríta 6 ọ̀tọ̀ọ̀tọ̀ mo máa sì gbé sí kí n sì lásìstánsì tó ti yé yín ẹ bá mú tèmi yẹn máa bá kọ́lẹ̀ mi lọ. tó bá jẹ́ pé bó ṣe fẹ́ nìyẹn no problem. abẹ bámbáṣì orí òjò rí ìka ilé ìgbúdọ̀ dọ̀gba. Wetin be this? Jeans rí. I no sure say na this bag we carry the other time o. Ajé no be this bag. Kò yé mi o, kí ló ṣẹlẹ̀? Jeans. Àwọn olóòlẹ́gùn rèrè ta ló láṣọ wèrè wetin be this. Wà jeans rí kí ni tó ṣẹlẹ̀? Ṣé ń tọ́bọ̀ ńlọpọlọ ni? Kí ni túmọ̀ gbogbo pálapàla kí ni pálápolo? Òyìnbó lẹ́kí àfà ṣebí you say you confirm am wetin be this one na. I confirm this morning na say na money dey there na wetin happen na. Ọ̀gbẹ́ni ẹ sọ English ẹ sọ Spanish owó wèrè gan owó agbowóbọ́lẹ̀ àwa débi owó daṣọ ẹ máa ń sọ pé ẹ̀ka ìmọ̀ ní ìgbòmí àná ń lò mí ìmọ̀ ń pẹ̀ kẹ́jẹ́ kó clear sí i ọ̀gbẹ́ni wetin dey stop gan. Na jeans na owó wà nísàlẹ̀ ni. Ọ̀gbẹ́ni Bọ́tíkù. I no dey understand this kind package. Bọ́tíkù. Ìwọ nìkan ló lóògùn láàrin. Normal. Na true na you. Na true. Kí ló ṣẹlẹ̀ tí owó ta lọ gbé? No cap make you dey sick for your head. Obo you know say na only you be spiritual person. Wọ́n lọ ní science tó ṣe tó ń pò wèrè pọ̀. This clothes na man clothes. I tell you kí ló fa trade by barter. Kí ló ṣẹlẹ̀? Confirm owó yẹn mo owó ní. Ọ̀gbẹ́ni explain make it clear. Where we go na one front we go na you don come back here you dey see clothes for here you dey mad. Ogun
one dey whine you. Ọ̀gbẹ́ni wá. sí èmi ò kàwé lóòótọ́ o àmọ́ mo ti gbé mọ́ mi like what you guys trying to say. Ọ̀gbẹ́ni hold what's going on like I don't get what you trying to say. bẹ́ẹ̀ máa ní jẹ́ náà. Ọ̀gbẹ́ni like are you sick. Bó ṣe mí sí ni mo sọ kó kọ́ bọ́ta. hold on I wanna ask you this. nígbà tó gba báàgì you confirm it yes or no. mo confirm. calm down láti gbà yẹn títí di sin ṣé mo fọwọ́ kan báàgì ṣé mo gbà lọ́wọ́ yín ni ṣé mo fọwọ́ kan rárá. no need explain too much talk na first don take ṣàlàyé too much. àwọn ọ̀dà kan orí ló fi ṣòro lè nà. èmi náà dáṣà fún. Ọ̀gbẹ́ni ní ọdún lè yí ẹ̀tọ́ ṣọ̀ọ̀ṣọ̀ workings tètè ṣó owó kọ̀ọ̀kan tó fẹ́ ṣó ń bí. sọ́mọ̀ pé túbọ̀ ọ̀sẹ̀ ìlú ọ̀sà lónìí sẹ́mi lọ ń bá fà pé ọ̀n bá mi sọ̀rọ̀ ń lọ. wọ́n dé pèkéré lórí rẹ̀. Forget all this kìíní. Kí ló ṣẹlẹ̀? Ológun. Okay, I go call hustle, call me shout, all those package, call the you know me. Bẹ́ẹ̀ kọ́ ọmọ mi lọ́pọ̀lọpọ̀. jọ bolo gbé owó wa sí. ṣé mo fọwọ́ kàn ni. bolo gbé owó wa sí náà. Bàbá. ẹ fi làákà ìṣe ń tẹ́sí ẹ má jẹ́ kí n ó bí mi sí. Jẹ́ kó clear. Ekukeku kòrùn kó borí eku asín. Kòkòrò kí kòkòrò kan kì í rù kó borí ìkàmọ̀dù. Igi kíkì kan kì í rù kó borí igi fọ̀n. Toroku bojo ní bàbá gì, òun sì ní bàbá àtakùn. A ní ìkáyọ̀ ọmọ kọ́kọ́ láò, kémi ó padà sára rẹ̀. ojú koríṣi àwọn àjẹ́ aya ní mọ̀ ya èrò ní mọ̀ sàn ọ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ní mọ̀ wú àyàfi mọ̀ gírígì olúgbòhùn o àjàgbòhùn o ọba olúwayé elégbèjì àdó ẹ ṣeun tẹ tàràtàrà tẹ gbóhùn mi èṣù ọ̀dàrà o ṣeun tó jẹ́ kíkó pa mí o ṣeun mo dúpẹ́ o ṣeun tó jẹ́ kójú ó tì mí káre. Owó tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀. Mo ti fi àlùpàídà pa owó náà dà mọ́ ọ lọ́wọ́. mo sọ náà pé àwọn kinní burúkú yẹn wọn gbọ́dọ̀ jẹ mí gbé o ṣeun nígbà tó ti wá ṣe nǹkan tó yẹ kó ṣe ó yá padà lọ síbi tó ti wá torí ibi tá a bá fi ọkọ́ kọ́ sí ibẹ̀ láti ń bá. ẹ ṣeun àwọn kinní burúkú yẹn wọn gbọ́dọ̀ jẹ mí gbé níbo ló ti wá ta ló bí wọn. ayin wọn mọ̀ ọmọ sẹ́ni tí mo sẹ́wọ́n wọn mọ̀ ọmọ tún kalẹ̀ bẹ̀ sí yín lójú ni èyí ti rí ṣégeèṣe gbogbo nǹkan ẹ bá béèrè lọ́wọ́ mi mò ń fún yín bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ fẹ́ kú méjì olùwéré máa fún yín bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ fẹ́ jẹ méjì abìrùgbàdà máa gbé ilé yín lọ́wọ́ èyí ti rí kí ló dé àwọn tí ń pọ́n mi lé mo wá digbá àkólẹ̀ lọ́wọ́ wọn wọ́n jẹ́ yẹn pẹ́rẹ́ tọ́ láwọn òtútọ́ sí mi lójú àgúnlá yín ègèdè yín kọ̀tàn bí mẹ́bí bólóńgì ní mi bá gàjà ó yẹ kójú rẹ̀ ó tólé kó tó kó ní ó sì dá lójú iṣẹ́ tá a lọ sí owó la gbé kù ń bẹ́ àmọ́ lágbà kọ̀ọ̀kan ló fi iṣẹ́ afẹ́fẹ́ ló fi da gbogbo ẹ̀rù mọ́ lọ òun mo ṣe ní wọn á bá yín gbogbo gitẹ́lẹ́gẹ̀dẹ́ mi bá nawọ́ bá ọyọ́ ọmọ dún ni gbogbo tí n bá tẹ́wọ́ ó yẹ kó mú lé lọ ilẹ̀kùn tí n bá kàn ó yóò sí bí n bá tẹ̀lẹ̀ kọ́dà kí n tẹ̀ gíjà kò yẹ kí lè dún kòkò mọ́ mi ẹ wá gbọ́ o ẹ láti yín dáadáa kẹ́ ẹ fi gbéyàwó ọ̀rọ̀ yín tí ń bẹ́lẹ̀ yìí yín tó ṣẹlẹ̀ yìí ẹ má fi mí sínú dúdú o torí dúdú níjọba nílẹ̀ mọ̀ dúdú mọ̀ rẹ̀rẹ̀ níjọba nílẹ̀ mọ̀ rẹ̀rẹ̀ kò wá dúdú kò mẹ̀rẹ̀rẹ̀ níjọba wọn nílẹ̀ mọ̀ kẹfún yín tí ń bẹ́lẹ̀ yìí ẹ má fi inú òkùnkùn o ẹ má fi mí gbọ́ dídí sán mo fẹ́ ká kókó lórí ilé kí n lè mọ iye akẹ́ tó gbélé dúró mo fẹ́ fàdánù lẹ̀ yìí gbàgà kí n lè mọ iye wújù tí ó yọ ńlẹ̀ ẹ tún sùn tí sẹ́la ẹ kòkò fún mi o yín tí ń bẹ́ ń bẹ̀ mo fẹ́ rí ẹ fi hàn mí àlùjọ̀nú ni ọ́ ní àbí èèyàn. Àjọ̀nú ni mí. irú àlùjọ̀nú wo ni ọ́ ń bẹ̀ ìfúrẹ́tù ni ọ́ ni nànásì àbí hí torí bàbá ńlákùn gbogbo yín nù àsìjọ́ ń jẹ àjọ mu ni. Mi ò wá bí láti wá tàbí ẹyẹ bákà tó fẹ́ jẹ ká. A ní ìkáyé ni mò ń ṣiṣẹ́ fún. A ní ìkáyé olórí ibú olówó àná
tá a jọ fi gagbága tá a lọ gbowó lọ́wọ́ rẹ̀ ló ṣiṣẹ́ fún. òun ló ní olè àyípa ìdá òun ló ní kó o lágbára nú afẹ́fẹ́ kó o fi sọ owó di jíǹsì máa lọ sọ wá rí wọ tó ń sọ fún mi pé wà bí wá kà ó òní lèmi ọkà owó bó tó sí ránkù mi bí ọká ìjà ó jí ọ lónìí ó ti sì rí o ibi tó wà yìí àwọn tí ó ṣàlàyé fún ọgbà mú ọ bí ẹran so àwọn tẹjọ ń rìn káàkiri inú afẹ́fẹ́ àwọn tẹjọ ń ṣèpàdé bí ẹ ti ń pàdé wọ́n sọ fún ọ kó o sì rìn mẹ́wúrẹ́ bá sí iléyà yìí jọ rẹ ni gbágùtà bá sí iléyà yọ jẹgba ẹ̀yin tó láyé ẹ̀yin lẹ lọ́pẹ́ o ẹ̀yin tó láyé ẹ̀yin lẹ ṣe o ẹ̀yin tó láyé ẹ̀yin lẹ jẹ́ ó sì rìn tí mo ṣe fẹ́ bojú yín jẹ́ lẹ́ni kẹ́ ẹ tójú mi ṣe eléyìí ń bojú ẹ̀jẹ̀ ń tún fọ́ ọ lójú òdò lójú kan látò ní lọ èyí rè rẹ ṣeun ṣàwárí wọ òní lọ́ọ́ mọ̀ pé bẹ́wúrẹ́ bá fojú kan fa inú àgbàrá ẹ̀jẹ̀ ní oṣù òótọ́ tẹ́lẹ̀ ní bá tẹ́ni rẹ̀ ní oṣù lè bá bọ́lọ́kọ̀ ẹni tí ó sùn létí ẹ̀ lóòrò sí sọwọ́rá nínú ìkàyé tọ́nà ọ̀sẹ̀ wọn àtìkọ́ tó jíṣẹ́ náà ayé yín ọjọ́ bàjẹ́ papọ̀ ni ọ̀daràn ẹ̀yin tó láyé ṣẹ́bẹ̀ rí ẹ bá ń gbóúnjẹ tí mo gbé fún yín kí ni tí ń sẹ̀yìn tó láyé gangan náà kí ni tí ń sẹ̀yìn náà nígbà tẹ́ ní kí wọ́ọ̀rì ọ̀wá tí mo rí pé ẹ̀yin lẹ́mú lẹ̀ fún mi tẹ́jọ́ lanu kọ́ sọ̀rọ̀ mo fún yín lóúnjẹ èyí tí mo fún yín mọ́ o fẹ̀kàn tẹ́lẹ̀ àjọ wà àjọ ń jẹ àjọ ń mu ni oúnjẹ rẹ̀ yẹjọ pín ni ètò bá bọ́lẹ̀ ń mú jẹ ẹgbẹ́ lọ yẹ́sùn ní tútù gan-an bí bá bọ̀ yín lọ́wọ́ ẹ̀mọ̀ pọ̀ ká bí bá wọn kọ́ fún yín ẹ̀mọ̀ párẹ́ sọ́jà sì yín dànù wọ́n fẹ́ mọ̀ tutù rẹ̀ lọ. ẹ̀yin tó láyé ìmọ̀jú mi jẹ́ o ẹ̀yin tó láyé ó tè é ojú yín ní tìmọ̀ ọjọ́ ń jẹun tẹ́ǹkà amẹ́ni ẹ̀kọ́ mo ti mú lọ sẹ́nu tẹ́ǹkà ṣẹ́fẹ́ ìrìn ẹ̀kọ́ ẹ̀yẹ́ mọ̀ pé mi ò lẹ́kọ̀ọ́. ní sùúrù lọ fà fáwọn fà láàrin ara wa sọ̀rọ̀sọ̀rọ̀ náà kọ́ mọ́ máa ń tẹni tọ́mọ̀ rọ̀ gbọ́ o torí nígbà míì àṣìwé ìta sísọ nígbà mo délé tí mo rí pé ń tó ṣẹlẹ̀ láàrin wa kì í ṣe ń tó yẹ ká mọ̀ gbàgbé ẹni gbàgbá ọtí iṣẹ́ àkọ́kọ́ tá a jọ sí tówó bẹ́ẹ̀lẹ̀ tó wá fẹ́ tí wàhálà wa torí rẹ̀ bẹ́ẹ̀lẹ̀ láàrin wa wọ́n lọ ṣèwádìí mo rí i pé alágbàkó sífù tá a gbowó lọ́wọ́ rẹ̀ òun gangan lè kó ẹ̀dá tó dá wàhálà sáàrin wa sífù ńlá àǹjànú kan àǹjànú ló lu àlùpàídà tó sọwọ́ di jẹ́ǹsì mọ́ wa lọ́wọ́ ibi tí mo ní mo fẹ́ kọ́kọ́ gbé yín dénú. You dey always think say as we be like this bẹ́ẹ̀ ni pé we mumu like you no get okay ká tiẹ̀ wá gbà pé gbogbo nǹkan tó ń sọ ká assume pé òótọ́ ló ń sọ oní pé ṣìfù kan láǹjọ̀nù kan àjọ̀nù yẹn ló swap owó tó sanwó daṣọ right ìwọ́n tó dẹ̀ jẹ́ gbẹ̀jì tó jẹ́ ìjàpọ̀ ohun ẹ kò fọhùn ẹ lẹ́rìí tó sọ bí kìíní ṣe lágbára tó mí ìdàgbà tó kò ń ṣe dọ́mí o when you say you get juju well you no fit come do anything. one day we wan ka story super story gbogbo ilé náà. no na no vex who call the tell story. na you na who dey tell story na you. like ó yẹ kó dé pẹ̀lú owó ni kó ní àwọn ti báńdọ̀nù sọ̀rọ̀ o owó ti dé abba don dey. Why stop it now dey calm down o. kò rí báwọn oògùn tẹ́ ń wo oògùn kan ibi tó oògùn èèyàn kan parí sí nǹkan nìkan ti bẹ̀rẹ̀ àmọ́ sí mọ́tàn yìí kò fi mí o ojú rẹ̀ ó bò ẹ̀jẹ̀ àkọ́kọ́ fi èèyàn sẹ́gbẹ́ kan nígbà mo ti mọ̀ pọ́dọ̀ rẹ̀ wàhálà àti wá ọ̀dọ̀ rẹ̀ náà láti yẹ̀wò rẹ̀ ṣé ti ń bẹ́lẹ̀ lọ́fà tí yọ̀mí dùn àbí kí ló ń jẹ. tèmi dùn. ṣé tí o fẹ́ dùn ni ló ṣe mọ̀ pé mo wà níbí tọkàn tí ò yọjú sí mi. kí ló fẹ́ yọjú sí ẹ fún. why kí ló ṣe tó fi tó mórí ẹ̀wò tó fẹ́ fi rí ẹ. a lọ ṣe operation owó di jeans ó dẹ̀ ní kó rí ẹ. she no wan see you she dey disappointed oga. she no wan see you. she no wan see you na cho you get show workings. I never show working before. which workings you show. I never perform magic for that shit wey dey do incantation. you no show workings bro how money go turn jeans how.
make it make sense kí ló ń sọ yìí ẹlẹ́gbọ̀n ó dẹ̀ ń rojú ọ̀rọ̀ super story wá ń bí. Kọ́lá tell us how wọ́n ṣe. bàbá wetin èwo ni kọ́lá tell us how wọ́n ṣe. aspa wetin ṣé kìíní ṣé torí pé òun wà nílé pé kò normal me like you know say me I no too really gbadun you like that èmi gẹ́gẹ́ bí ẹnìkan I no suppose follow you talk you know the one thing wey you fit do gangan tó lè jẹ́ kí inú tèmi dùn bẹ́ẹ̀ mi ṣe wà yóò ju pé make you see that money gbogbo àjọ̀nú gbà yẹn me I no dey like I no dey for story love story super story yẹn kò bá èmi as you wey be spiritualist shebi you be spiritual person you do the workings make money enter na that time I fit get joy with you like this I commit so just owó ṣe máa di jeans. kaba to bẹ̀rẹ̀. Wait, I be wan ask una something. Una dey quick forget something. No be this same mouth wey una dey take drag me dey yarn me now. Una don use am praise me before. Normal because you dey do well. No now you don dọwọ́ rú now o ti dá gbogbo ẹ̀rú now. na old glory be that one. Wait, who come be Oteka? na you na. How? na you past tense ní gbogbo yẹn new tense present owó di jeans nǹkan tá a mọ̀ nìyẹn. asa ẹ máa jagun tó tó yẹn a máa délé a máa pín jíìsì ọkùnrin jíìsì ọkùnrin ló wà bẹ́ẹ̀ pé ṣáṣọ obìnrin náà. bàbá jonity nìyẹn so don't follow Anjonu talk ẹjọ ṣe meeting bówó ṣe máa jáde ẹjọ ríra yín ẹ̀yin lẹ mọ̀ bẹ ṣe ń bá ara yín sọ̀rọ̀ ní spiritual world yín bẹ́ẹ̀ mi ṣe máa rówó gangan ló bẹ̀ mí gbogbo ẹjọ́ ìbùkù yìí kò ọ̀gbẹ́ni ní àlóde o. kìkì ni o fuck up gidi gan mi wey dey always hype you mo máa ń gbé ẹgẹgẹgẹ pé olóògùn bọ́ ti kú àṣẹ fùfù ni. ọmọ dáràn o tí ẹ kọ́kọ́ fún mi tajútajú náà ara ti ń kàn mí bọ̀. tajútajú kọ́ tàmútàmú ni tó bá rọ mi kó o pa mí oníranù. get out fún mi báyìí. mo dáràn irú lóhun ọ̀tẹ̀ rí ìgbà tóun débì kan wọ́n kò lè bọ̀ àkọ́kọ́ ọ̀fẹ́ rí mi ìkejì workout ẹlẹ́ẹ̀kẹta ní gbẹ́nu sọ́hún ẹni ó ní ṣe body wash tó ní mo sá lọ mọ́ wọn lọ́wọ́ rèé o sífù àtàǹjànú rẹ̀ ìyọ́mọ̀ jẹ́yìn ẹ̀yin lẹ́ fi mìíràn rí báyìí o ẹ̀ẹ́sẹ̀ dẹ̀ndẹ̀ ẹ̀sìn ajé. ènìyàn á máa dókun wò lára ọmọ ènìyàn yóò máa ṣe kò ní ṣàìṣe ó máa ṣe àkàṣà iṣẹ́ bá ti kú ẹ máa toko dóko ìrókò kórókó ẹ máa toko dóko ìrókò kórókó bírí bákan ní ikú ẹ̀tẹ̀ wọn. hello. bàbá orí ẹ̀ dàrú. bàbá káyìn náà àwòrán ni. orí ẹ̀ dàrú. bàbá bàbá àwòrán ni ìgboro lèmi náà. awo òṣìwò ló ra wò awo òṣìwò ló ra wò orí ẹ̀ dàrú. Oh my God. Oh my God. Oh my God. Oh, you're a lifesaver. Sorry. Thank you. It's okay. You're a lifesaver. I mean, it's okay. Things like this happen in this area. Oh, That's why you have to be careful. Oh my God. Ẹ̀rù ti bà mí gan. No. Imagine. Ọmọ kékeré yẹn tó ń jalè. I mean, ibi tó orílẹ̀-èdè wa bá wa dé nìyẹn. So next time, you have to be vigilant, okay? I will. Yeah, it's okay. I will. Thank you. Lucas aka Ojútólé Ojútóko. Network ẹ ó clear. CCTV tí ó ń fluctuate. You see anything, you see everything. Ọmọ owó mi tí bá ti rí ẹ báyìí tó bá ti tẹ̀lẹ̀ sí káàbà wa báyìí inú mi kàn máa ń dùn ni.
because I know say if I don't see you everywhere don't palash be that. But yeah, you know in the world. Normal. You say don't take for this me. No. You know wetin dey sup? Ẹja ń bá kan gangan kí ló gbé wá. As usual, akọni. Akọ kò lè jẹ ẹja láéláé ṣe idán. Ó ti yẹ àṣèré tinú ẹyin gangan. Pẹ́ gan. You don't take for this thing. Wọ́n náà ti pẹ́ o. Àmì. Omi lókè. Ìwọ lẹ́kì wa nìyẹn. Ẹ máa ka pẹ́ lórí ẹ̀. Àfà ó yà gbé adé bẹ̀ kí ló ń bọ̀. Ó lẹ́gbọ́n àdúgbò kan. Okay. Wọ́n fẹ́ jẹ́sìn kan ni. Bọ́ọ̀gì ni ó gàbà. Ó ṣe kan kékeré o. Ó ti yẹ. Bí wọ́n á ṣe wo idán yẹn, èmi fúnra mi ti plan yẹn. But mi kò ń ṣe idán ta lè pẹ́ lórí ẹ̀. Clean sheet. Wọ́n ti wash dáadáa, ọ̀túnla. O ti sanction gbogbo, o ti wọ everywhere. Ó ti yẹ. Kò ségèlè kankan. Mo jẹ́rìí ẹ̀ wọ́kẹ́ ò lè mú fàkí láìláì. Èyí tèmi tẹ̀ fẹ́ mọ̀ ni pé ṣé léyìí ò ní lọ béwu dé. Kò béwu dé. Bọ̀bọ̀ yìí lọ́jọ́ kìíní àná àwa la mọ̀ nǹkan tójú wa rí. Àjẹ́. Ó fẹ́ yíwọ́ mọ́ wa lọ́wọ́. Dó o tẹ̀ ti padà darapọ̀ mọ́ wa but even at that ó pè ká béèrè ká mọ what's up ṣé open book ní plain sheet. Má doubt kò bá aṣẹ́ yẹn wọ́n má gbé débẹ̀ tán ó ti yẹ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ń sọ ìrànwọ́ wà ń bẹ̀ gan-an ó ti yẹ ọmọ pé ńgbà yẹn nǹkan tó ṣẹlẹ̀ ń jọ yẹn wọ́n ọ̀la mi ó ti dance everywhere ti palace. Èmi náà rò pé máa ṣẹlẹ̀ bíṣìf lèmi mú wá. normal ló káàsì mo mọ̀ pé anything ò ń ṣe kọ̀kọ̀kọ̀ ó clear ọmọ tó ṣẹlẹ̀ pé ká má pè é lóṣì sọ yẹn gbogbo àwọn information náà máa need àwọn picture ọmọ bá ṣe máa ń ṣe ìwọ̀n sáré dà sí wàsá ká sáré rí ó ti yẹ ká sáré ká bóṣẹ́ yẹn jẹ́. Look ìdán burúkú àpẹ ajé ọmọ tó ṣẹlẹ̀ ṣé tó mú yìí ṣó ṣara gada àbí kọ́ gbé ní ìwọ̀nyí ayé máa ó wà jáyé pa bí ààrẹ ilé tó tẹ̀ mú wá yìí àmúyó ní o. ẹja pẹja nínú ikú ènìyàn á máa dógùn wò lára ọmọ ènìyàn yóò máa ṣe kò ní ṣàìṣe ó máa ṣe àkàṣà ìṣe GBOTIKU ẹ máa toko dóko ìrókò kórókó ẹ máa toko dóko ìrókò kórókó bírí bákọ́rí ikú ẹ̀tẹ̀ wọn kì í gbé gẹ̀ẹ́sì kọ́mọ́dọ̀ gbé gẹ̀ẹ́sì ìjẹ́ ìyá pẹ̀rẹ̀pẹ̀ o GBOTIKU GBOTIKU ó yàgàdà níwájú alágùdà ọmọ ìwé mẹ́gbò ewé ń jẹ́ ìjó ń níjó ayọ̀ ń báyọ̀ ológun tó bá kórì àjà ojú tó lé ojú tó kó ó máa gbá bí epo ó máa yọ bí ọṣẹ ó máa lọ bí ọṣẹ. Hi. Ṣé o bínú pé mo pẹ́? No. You can have your seat. Thank you. I mean, mo mọ̀ wípé ẹ̀yin obìnrin ọ̀rọ̀ aago pẹ̀lú yín bí ò lè kàn adé nǹkan ni. Okay. Yeah. What do you care for? Don't worry. Kí ni ló fẹ́ rí mi fún? I mean, bí o tẹ̀ ju mi wá ní pé kí wọ́n fún yín náà. Don't worry. Let's talk about why I'm here. Okay. To wá jẹ́ pé yín náà ni Tèmídùn. I've always wanted to tell you this, but ó dàbí pé Oh, excuse me. Ṣé rántí pé mo sọ fún ẹ pé 2 minutes ni mo máa lò pẹ̀lú ẹ tí n bá máa rí ẹ? Yeah. It's 2 minutes already. I have to go. Later. Bye. Oh. Coat.
bá mú bá bọ́lẹ̀. Bọ́lẹ̀ jọ. Bọ́lẹ̀. Ogun Paisa. Ah! Mọ́tò lọ. Ah! Ìgbẹ́ sọ. Ẹ̀gbọ́n mi, ọ̀rọ̀ tó sọ yìí fọ́ọ̀nì sí mi gan-an. Ẹni àwọn olè gba mọ́tò lọ́wọ́ yín. Àbúrò wọn gbà o. Nǹkan tẹ́ sọ yìí àti ìgbà wo ló ti ṣẹlẹ̀? Ìjẹta yìí náà ni. Just day before yesterday. Ìjẹta. Àti ìgbà tó ti ṣẹlẹ̀ àwọn ìgbésẹ̀ wo lẹ gbé? Àbúrò mi, ó mọ ẹgbẹ́ yìí náà. Ṣé wọn pé ló àbájé citizen ní mí? Bó ṣe ṣẹlẹ̀ ni mo ti dọ́dọ̀ ọlọ́pàá tí mo lè ṣàlàyé fún wọn pé báyìí ló ṣe rí. Wọ́n dẹ̀ ní kí gbogbo dọ́kúmẹ́ǹtì mọ́tò wa mo dẹ̀ kó fún wọn. Wọ́n dẹ̀ fi mí lọ́kàn balẹ̀ pé àwọn attract ẹ̀. Mo gbàdúrà pé Ọlọ́run fún wọn rí o. But apart from ọ̀dọ̀ ọlọ́pàá tẹ lọ, ìgbésẹ̀ mi wo lẹ ti gbé again? Ìgbésẹ̀ wo ni màá tún gbé? Ọ̀dọ̀ ọlọ́pàá náà ni màá lọ, mo lè ti lọ bẹ̀. Ọ̀dọ̀ ọlọ́pàá. Anyways, ẹ má worry, ẹ lọ fọkàn balẹ̀. Kí ilẹ̀ ọ̀la tó mọ́, ẹ máa bá mọ́tò yìí ní compound yìí. Jọ àbúrò, ṣé ìwọ mọ àwọn tó gbé mọ́tò mi ni? Ẹ̀gbọ́n mi ò mọ àwọn tó gbé mọ́tò yín. Mo fi ń dá yín lójú pé kí ilẹ̀ ọ̀la tó mọ́, ẹ máa bá mọ́tò yín gangan nínú compound yín. Ẹ lọ fọkàn balẹ̀. Ọ̀rẹ́ ò yé mi mọ́ o. Ẹ wò ẹ má stress ara yín. Ẹ yẹ ká sọ nǹkan míì. Ẹ lè nírú mi báyìí kírú ìyá ẹ wá jẹ yín gbé. Kí lẹ nírú mi fún? Wàá dúpẹ́ o. Ẹ má wọlé fọkàn balẹ̀. Àpáàdì ìgbàlẹ̀rọ̀ tí ń ṣejú bẹ̀lùbẹ̀lù bí ẹni tí òjò bẹ̀rì. Àdífá fún ìyá mi òṣòro mọ̀nìgà tí ń ṣe yèyé àwa dárí woro. Ohun tí mo bá wí báyìí kàṣà ìṣẹ́. Ajítúgéré o. Àlùjọ̀nú tí ń gbénu igi tí ń dún màwúrú màwúrú. Tara ṣàṣàpọ̀ lọ bá mi gba mọ́tò tí àwọn adigunjalè gbà lọ́wọ́ ẹ̀gbọ́n mi Adémọ́lá. Ibikíbi tí mọ́tò náà bá wà, bá mi dá padà lọ sínú compound wọn. Torí pa làwòdì ń gbòòrò máa dìyẹ. Nǹkan tó yẹ kí n fún ẹ ni mo ti fún ọ yìí o. Ó yá lọ pa. O ṣeun. Ẹ̀yin arábìnrin. Sá. Ṣé ẹrẹ́ ni ó júwèé mi fún yín? Ẹni tí ó dáa fún yín ni o. Àmọ́ bẹ́ẹ̀ ti wá rìn tẹ́ ẹ bá mi tó lálárìn ká ní mi èmi ìgbéjú kan. Bẹ́ẹ̀ ti rìn tẹ́ ẹ bá mi ẹlẹ́dàá yín ni kẹ́ ẹ dúpẹ́ fún. Olúwo ṣe o. Ẹlẹ́dàá yín ti sọrí. Ṣé ẹ rí sí olóṣó tẹ́ ẹlẹ́yìn láàyò? Èmi máa ń gbádùn àwọn olóṣó gan. Iṣẹ́ yín bẹ lọ́wọ́ mi. Iṣẹ́ kan inú gbá ni máa ń wà. Ọ̀sẹ̀ inú gbá yóò mọ̀ mí fúkẹ́fúkẹ́ báyìí. Bẹ́ẹ̀ bá ti fi ń wẹ̀ kò ní pẹ́ títẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ̀dín. Ìdínkẹ̀. Bẹ́ẹ̀ni tí bá ti wá ń yọ̀dín sí lówó yóò sì máa pọ̀ tó. Bẹ́ẹ̀ bá ti wá ń fi ń wẹ̀ ọkùnrin oríṣiríṣi ni ó máa pè yín. Lójúmọ́ ọkùnrin 20 lè pè yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àmọ́ ẹ gbọ́dọ̀ sọ no. Iye ọkùnrin tó bá ti pè yín tó náà lẹ gbọ́dọ̀ máa dá lóhùn. Àmọ́ ṣó máa lówó lọ́wọ́. Bọ́ bá ti wù yín lẹ́sẹ̀ ìrìn àjò ara yín. Bá rọ́ bá ní kẹ́ ẹ mẹ́yìn wá ẹ fún lẹ́yìn. Bẹ́ẹ̀ni tí ń wá tó bá pè yín tó bá ní ọmọge dúró mo fẹ́ bọ̀ ní nǹkan pọ̀ fúnra yín lẹ́ làbẹ́ fún. Àwọn ti máa pọ̀ jù. Ṣé bẹ́ẹ̀ ni lẹ fi ọ́ dáa fún yín? Kò ní sí kí èèyàn wá bí ó ti dáa fún yàn lọ́nà kàbí méjì irú ilé ìta fẹ́ ṣe tí ò ní bá nǹkan kan dé. Sóyè yín báwọn. Bí kìíní ìbá ti wá ń ṣiṣẹ́ tó bí ìdí bá ṣe wá ń ṣe wà tọrọ ajé yín ń pọ̀ lọ wà fúnra yín gan ẹ̀ ní wọ pátá mọ́. Òrèkóòrè wọn máa gba pátá ń di yín ẹ̀yin lè tàn yín àmọ́ kí ni yín slack o torí ní tí ọmọ wọbẹ̀ yóò ju ẹ̀mí yín lọ àmọ́ ẹ̀ nílé ìbáka ò tó dìgbà tó ṣe ń bá tán ọ̀sẹ̀ tí mo sì ń sọ yìí ó ṣeéṣe kọjá pé inú òkè ọ̀dà ńlá ni ẹ wà. Ta ni ìlú àwọn olè ń gbẹ́nu atẹ́gùn ta ni ń dẹ́rù bà mí ó tẹ̀ lé sẹ́rù bà mí ó ń ṣe wèrè tiẹ̀ ni wọ́n bá jẹ́ pé torí èmi ló ṣe wà ní atẹ́gùn o wọ́n bá jẹ́ kó lè dẹ́rù bà àwọn èèyàn ni ó ti sì rí o mo fẹ́ mọ irú àwòrán tó jẹ́ ìwọ wà ìwọ wọnú nínú àdúgbò yìí náà ìwọ ló ń lọ mórí o mórí mórí lọ bẹ́ẹ̀ ọjà wèrè nínú àdúgbò yìí. Switched off náà ló sọ. Switched off náà ló sọ bí báwo. Tó bá sọ switched off kò lọ fà náà. Eléyìí tí gbogbo akọ̀ ń wàrà lọ síbi takọ̀ ń wò bọ̀bọ̀bọ̀ yìí kò má tà. Mo
before go run this package now kí ló dé ta kan wọ́n mi sí a ti ń pẹ́ jù mo pé tá a bá tètè ṣe ń sìn tẹ́lẹ̀ omi ìbàlọ̀ báṣẹ́ yẹn ó máa jó mi gan o adé ṣe bẹ́ẹ̀ ni pé before we no dey act actor la ni wa now no be today we don dey commit now àwọn ọdọ tó dé à ń gbé ṣu jáde normal tí ò ṣẹjọ́ ń bẹ̀ wá ẹ jẹ́ kí mi sọ nǹkan fún yín tẹ̀tẹ̀ pé ti lómi ńlẹ̀ kejì tó dé you too dey package this guy he switch to mo go mo waka tí ẹlòmíì bá gbéṣẹ́ ẹ lọ sẹ́ I no go gree ó máa jó mi gan. ẹni sọ̀rọ̀ èmi ń rò pé torí ọjọ́ kan ewu kò sóhun tó burú bẹ̀ tá a bá mẹ́gbẹ́ dání. ẹ mẹ́gbẹ́ dání torí ewu ọjọ́ kan bọ̀bọ̀ èwo ni. make we get patience now how far how you take see am. bọ́lẹ̀ bẹ́ẹ̀ patience say wetin happen na before the guy come ṣé we no dey cash out ni àtọ̀lá ni wà náà kò síbi tá a dé náà normal ẹ gbàgbé spiritual pé kinní kan anyway tá a bá face with our kala one on one they dey submit so wetin dey sup. but as e don come we dey see difference. bọ̀bọ̀ ẹ ti package àlàyé ìjọ ẹ jẹ́ ká lọ ṣe ó yà náà sọ̀rọ̀ ọkọ̀ wúwo ni me I wan go make we go. you get patient you sef talk na how far. talk you just dey look wetin gan. we go. normal. a máa lọ ródán yẹn. wàá ṣeré ọmọ. adé máa wá success. ajé a máa gbàṣù ńlá jáde má rò ó. let's go. no time me wey be say normal I no dey tell you èmi go guide if anybody do wọn jẹ so mo wà kájọ. àbí call am one more time. ọ̀gbẹ́ni fit speak there now. so ti gbàgbé gbàdúgbò mi ìlọ́wọ́ ni lọ́jọ́ kan wọ́n fẹ́ bá ọ̀tọ̀ sá lọ kí ló ń wá káàkiri àwọn ọmọ kéékèèké wà mẹ́ sọ bẹ́ẹ̀ ọ̀fẹ́ bí abìlù sádùúgbò ni ọjà wèrè ni. ilé yẹn náà mò ń lọ. nígbà tó ọ̀sẹ̀ wọn kí ló ń wá lọ lé mi ọjọ́ bí wọ́n ti ń ta popcorn ni kí ló ń wá lọ lé mi. ọkọ̀ tẹ́ gbà ẹran ọ̀hún ni o iná mò ń sì rè ń gbélé rẹ̀ tó o fi dá mi dúró. irin ń gbé pẹ̀lẹ́ o ayélujára gbé lọ́gbé ọ̀dà pọ̀ ti ya wèrè sọ ya wèrè. ṣé bí wọn náà ló ní ìlọ gbé. ó sì ṣe ọpọlọ rẹ ọsọ fún ọgbẹkọ dénú mi wọn gbé ọsẹ pè ní. wọ́ ó múnú bí mi o ayémọ́kìtì lórúkọ tá a pẹ́kú òkìtì bọ́ọ̀lù lórúkọ tá a kodó wọ́ ó ní wọ́n mú ọ ní ilé mọ́ sọ́wọ́ pé níbi dàgbà lóko tó pa òun ní alára ó ní wọ́n mú ọ ní ilé mọ́ sọ́wọ́ pé kúkú rẹ̀ kúrẹ́ ni wọ́n pa òun lọ́ọ̀rà ẹ̀ ó ní wọ́n mú ọ ní ilé mọ́. ìdènà tútù àárín ìṣẹ́jú péréte tí mo fún ọ kó o sóò ski kó o fi pọ̀fọ̀ wó bó ti ṣe o tẹ̀ ní ski ayé ẹ ti là fọ́ ọmọ eke bóun náà ti mú ọ náà ọmọ eke ti ń fa àkókò ara rẹ̀ ṣòfò ta ló sọ di wèrè báyìí náà àwọn èèyàn ya wèrè nú ayé o sódì di ẹni ní òní àbọ̀ mọ inú atẹ́gùn wọn ṣe ń lo eyín ò tiẹ̀ kàn mí kí gbogbo èyí tí mo tiẹ̀ ń sọ látàárọ̀ kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ kan sórí ọkọ̀ tí mo gbé sàkání mi ìjọ kèéní àná ta kọ́kọ́ lọ gbogbo tálágbà kò ń sọ di jeans ìgbà mo ti mọ̀ pé ẹsẹ̀ wèrè ìdí tí mo ṣe ní kọ́kọ́ ń bẹ́ mi tọ́ bá fọwọ́ kàn yín kó pa ọ́ abẹ́lẹ̀ ń tẹ òní láǹfààní àti débẹ̀ tí n fi ṣèkà fún mi tá a wà yìí tó ti yọ báwọn wọn ti ń bẹ lọ́wọ́ mi àwọn òkà tí mo láìkè ìṣeré o nítorí ẹ̀yin ọmọ aláìgbọràn báyìí náà tó ti yọ gbogbo ọ̀fọ̀ tó pa ọkàn pọ̀fọ̀ ni ọkàn pọ̀fọ̀ gbé orí ẹ̀ ti dàrú. o tún lọ láìsí pé wọ́n ń di wọ́n ṣépè fún ọ ni ó nu o ẹni smọ́tì ó ti sá lọ ẹni smọ́tì báyìí ó ti fò lọ ọ bẹ̀rù ọmọ èké wọ́n gbé ọṣẹ́ pèsè lọ kú síbi tó bá wà àwọn tó kù rẹ náà wọ́n ṣe léde lẹ́yìn rẹ. olóṣó òun náà ti fẹsẹ̀ fẹ́ olóṣó mi o. ọmọ kò sí kankan bí báyìí náà kò sí kankan bí báyìí náà kò sí kankan bí báyìí náà mo nínú ẹgbẹ́ yẹn tó sọ ṣé wọ́n níbẹ̀ jọ. dádì ẹ ló ní mọ́tò dádì ẹ ló ní mọ́tò ó fẹ́ pa iṣẹ́ o ó fẹ́ pa dádì ẹ ṣe tó fún. dáńbúrò òbá tó bá túlé ayé ẹ wá o ò tún ní jalè mọ́. Oh, yeah, but Adasha. Are you sure? Okay, let's move then.
bastard. Officer, sir, call the ambulance. Kí ni kò tún ṣe sọ̀rọ̀. Sorry. Just take it akérèká mọ̀nìkà lórúkọ àpéfọ́ ọ̀tẹ̀ gbogbo ọ̀nà sómi sùúrù lórúkọ àpéṣù ọ̀daràn sí ti ṣẹ́wé ìbòdì iṣẹ́ adáhùn ṣe ìwọ máwọn ọlọ́pàá bọ̀ lé mi ẹ mọ̀ kiri ká ní o ẹ mọ̀ lùdà ẹ̀kọ́ ní o bá a bá fọwọ́ borí ọ̀mí sí mi sì tútù yìí pàdé mọ́ ni kójú rẹ̀ ọ́ pàdé kí sùsù bá ọ kí dùdù bá ọ kí gbogbo ẹ̀ dojúrú mọ́ lọ́wọ́ gbọ́dọ̀ mọ́lé mi o ẹ mọ̀ pò ìdà ni ẹ gbọ́dọ̀ bá mi ẹ gbọ́dọ̀ mọ́lé mi o. Sà ẹ dúró sà ẹ jẹ́ explain kankan fún yín. Mo ń gbọ́. Kò ń ṣe pé mi ò mọ ọ̀dọ̀ aláyé tà ń lọ o mi lè mú fáké fún yín mo mọ ọbẹ̀ gangan ni o àmọ́ gbàdá ti dé àdúgbò yìí gbogbo ẹ̀ kàn ń dàrú bákanbákan torí ọ̀dọ̀ aláyé yẹn gangan ṣóyè yín ọ̀nà ọbẹ̀ kò pàláṣì báyìí. Kí ni nǹkan tó try láti sọ but fúnra rẹ ló ní ká dúró bí báyìí náà. Mo ní pé kẹ́ dúró kí lè ṣàlàyé fún yín pé tẹ́ bá lọ sún síwájú bẹ́ẹ̀ mọ́tò dé ibẹ̀ gangan ọ̀nà yẹn kò dán báyìí ọ̀nà yẹn dà. Madam place mark pẹ̀lú wáyé báyìí o ìwọ̀ká tó kó lọ ọ́fíìsì ó sọ fún wa pé ó mọ ibi tá à ń lọ pé ọ̀dọ̀ ẹni tó ń ṣiṣẹ́ fún yín gangan ó mọ ọbẹ̀ ṣe kí ló wá ṣẹlẹ̀ báyìí sìn. Àlàyé mi ní tòótọ́ mi lè parọ́ fún yín òun ló ń ṣiṣẹ́ fún mi àtàwọn ọmọ owó mi àmọ́ gbogbo ẹ̀ ń dàrú mọ́ mi lójú ni bọ́ ẹ má wọrí ẹ kàn já sún síwájú ká máa fi dé ìsàlẹ̀ street yẹn ó máa clear mi lè fún yín lófo ajé. Yes tó bá lọ believe ipò smart ask about me máa pa ẹ́ dànù máa pa ẹ́ mo máa pa ẹ́. Guys ẹ mọ ọkọ tó yẹ lẹ ẹ jẹ́ ká filẹ̀ kó tẹ́ fẹ́ nú ẹ̀ kò lè play smart láàrin one day by ṣé ẹsẹ̀ débi tá à ń lọ. ẹyẹ páàkì àlọ èmi sọ pé ta máa dé ìsàlẹ̀ street máa gẹ̀ẹ́tì ẹ̀ kò lè dàrú mọ́. tó bá ti rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bọ́ ẹ ó yá já lọ. Okay sir. bó síwájú hello guys. bí ẹsẹ̀ kò ní kiri lẹ̀ tó bá play smart alẹ́ yìí ló yà pé. àdúgbò yẹn kò ju sọ́nà. ọdún ẹ a máa jáde sí ìta ẹ ó yẹ ká lè. ó yá bọ́ síwájú fẹjọ́ wẹ́lẹ̀ dédé ìwú. a ti fẹ́ débẹ̀ mọ́ a débẹ̀. left or right. ẹ farabalẹ̀ mò ń wo náà ni mò ń rò kó dà pé. kí ló rò. ó dà pé left ni àbí ó dà pé left. ẹ wò mo ti sọ fún yín sẹ àti bẹ́ẹ̀ mo ti sọ fún yín lẹ́yìn ó place mark pẹ̀lú wa mo sọ fún place mark pé màá dẹ̀ fún ọmọ lẹ́sẹ̀ tó bá ṣe wèrè màá fún ọmọ lẹ́sẹ̀. Àlàyé mi parọ́ sẹ́ ẹ mọ̀ ọ́ tó ṣẹlẹ̀ níbi tá a dé ẹni ẹ̀ ń sọ mo mọ ọbẹ̀ tó tọ́ kò ń ṣe left right ni mo mọ ọkọ tí mo sọ. Guys ẹ mọ nǹkan tí mo rò pẹ̀lú ọ̀rọ̀ ọmọbìnrin yìí bóyá bẹ́tà kára padà sí station torí gbogbo èyí tó fojú arí tó sọ left tó sọ right I don't understand àbí kí lẹ rò. good idea sir
ẹni sùúrù sẹ ẹ jẹ́ ká kọ lọ sísàlẹ̀ yẹn ẹ wò ẹyẹ kọ jẹ́ ká lọ sàlẹ̀ má gẹ̀ẹ́tì ẹ̀ mo mọ̀ nǹkan tí mò ń sọ mi ò pa fún yín mi mú. Oh, no, take it easy. Just relax. Relax. Okay? Sorry, eh? You were actually hemorrhaging so fast when I saw you. Then we should put more injections to need to notify. So, I will okay very soon. Just relax. Don't stress yourself. Okay? GBOTIKU Ema toko doko iroko koroko Ema toko doko iroko koroko Biri bakori ikwete wakin begasi Kamara begasi Igaya perepe GBOTIKU GBOTIKU Oya gada níwájú alágùdá. I know you would be surprised I already left. Firstly, I would like to thank you for the love and care. You're such a sweet being. Thank you. Secondly, I guess you didn't do your finest before approaching me. I have been on the street since I was 10. The street has taught me, and now I am the real street. I am not the woman for you. You know why? Because we are from different worlds. We see things differently. Àti ọjọ́ tí mo ti pàdé ẹ, ni mo ti mọ orí èèyàn tó jẹ́. You're such a good man. Very gentle. Bye for now. Kí ló fẹ́ pàdé ọlọ́jà àtàsíwọ́n? Kí ló ń wá káàkiri náà? Tí mo rò pé o ti kú dànù, ṣé mímọ pa ń dùn? Kí ló ń wá? Kí ló sọnù lọ́wọ́ rẹ? Níwọ̀n tó yẹ kán ti máa sọ̀fọ̀ láàrin àwọn tẹ́jọ jẹ́ èmi àbẹ́bọra ní ọdí. Tó yẹ kẹ́ ti máa sọ̀fọ̀ dànù. Kí ló ń wá káàkiri? Wọ́n ṣépè fún ọ ni. Àgbò mi tó tàdí mẹ́yìn, agbára ló lọ mú wá. Wèrè ń ṣàgbọ́ ẹni. Àgbò ẹ tó tàdí mẹ́yìn, ń lọ nù kòtò ní. Ìsì lọ kú dànù. Tọ́mọ wá kú tán, àwa láàbọ̀ jẹ. Àá jẹ tegun-tegun ni, àbórí ń ta ọ ni. Láti ìgbà tán ti rán mi wá sọ́dọ̀ rẹ̀, nípinnu láti ṣe ọ́ níkà. Àmọ́ torí pé o ṣe mí níkà, èmi náà sì ṣe ọ́ níkà. Wọ́n bí ọrí. Odò ti gbégi ní bùbù, kò wá ní fàárẹ̀ sàn. Ìtì ìdí ẹ̀ bọlẹ̀ bá a ṣe tì ìdí àrò bọlẹ̀. O lè ti dí èmi mọ́lẹ̀. So yí ọba hùn. Èyí tí wọ́n ọmọ ọ̀pọ̀ ju tó yí ọ lọ. Èmi, ọ̀sẹ̀ mi ń kà. Ìkà tí ń wọ níkà lèmi. Mo tún súnmọ́ lókìrì ìkà tí ń wọ kókó kà àbọ̀ jáwèrè mọ́ tilẹ̀. Tí má dà ọ́ léwé láwùjẹ, ọpọlọ rẹ̀ ó sì máa rùn. Sọ agbádùn sá, sọ abẹni tí ń bẹ wájú. Ta ló ṣe fún ọ? Níbo lọ tuntun lẹ́kàn? Tọwọ́ tẹsẹ̀ lálárúbá ń wọ gbá. Kó o wọ ilẹ̀ kó o dòkúta. Kó o dòkúta. Kó o dòkúta. Kó o dòkúta. Àyẹ̀mọ́dì lónìí àyẹ̀mọ́ fẹ́ kọ́ làgúrúgbú bójúmọ́ bá mọ̀ ìyá làgúrúgbú àtọ̀sáàtòrú nílò lómìnì fírí náà tiẹ̀. Kí ló ṣẹlẹ̀? GBOTIKU o! Èèwọ̀!
awọ́láwọ́ ní àwọn àsálùkẹ́rẹ́ òkùtù ọ̀pẹ́ àwọn ọmọrẹ̀lẹ̀ lọ́jọ́ ológògùn àwọn alásàlẹ̀ àwọn ẹ̀dítàpá sọ̀rọ̀ jako ilẹ̀ ọ̀gbọ́dọ̀ pa ọ́. gbàtíkù máa gbọ́ mi níbi tó bá wà eré pátíkò láti gbọ́ àwọn ìjà fàyàfà lábọ̀ pàjẹ́ ìlú sọ pé kú ipa kiri àrùn kì í ṣe kiri nǹkan kan gbọ́dọ̀ sí ọkàngiri làbọ́kẹ́ gbàtíkù gbàtíkù jẹ́mi ní òtẹ̀mí oníkọ́ jẹ́bẹ́lẹ́jà máa pàjá dáadáa gbàtíkù yẹ ẹlẹ́wọ̀n lè jẹ́ ìjọ wọn ló dígbà ìgèdè sípò lọ́nà fún àsọ́mọ̀ pé yóò ẹlẹ́rìí gbàtíkù. ọkùnrin gbòdà bí iná ń jò láàárọ̀ iná lẹ́ni mi tí ò ṣe bọ́. ara mi ti kún fún iná olúwa. ajé àkọ́kọ́ nínú bíbélì ọlọ́run bá ọ wí. pẹ̀lú wa tó bíbẹ̀. Bonjour le professeur et vous Rebecca. Et vous Rebecca? Jésù Rebecca kan náà mi gbọ́ níṣẹ́. What's up G? Yeah, fine running, you know. tó bá sọ̀rọ̀ pa ọlọ́dẹ ọdẹ wo ló tó èmi ní gbogbo agbègbè wọn bíyà olè náà dá. ajẹ́ sáré máa ń láìtì. jọ kí ni gbòmìdé kí ló wá dọ́wọ́ ẹ̀. nǹkan tẹ́ ṣe yìí ní Sakaraya ṣe nínú bíbélì tí èmi mọ́ fi zip up ẹnu ẹ̀ àbí kí n sọ fún ẹ̀mí mímọ́ tó di ẹnu Sakaraya kó bá mi di ẹnu ẹni yóò mọ ẹnu náà. Are you alright? ẹ̀gbọ́n ló ń bá sọ̀rọ̀ ni àbí mi. ẹ̀yin méjèèjì mo kó yín papọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ṣó yá wèrè ni. olówó fún mi. ẹ̀mí mímọ́ tó rẹ̀ wá síbi ṣó ní kó wá lógún ọdún ni. jáde lórúkọ Jésù àyà yóò kó àwọn àlejò wọn ò sì fi ìbẹ̀rù ojú sá jáde níbi kọ́lọ́fín wọn. Monday to Saturday mo fi ń ṣiṣẹ́ ni àní ní Sunday ẹ fún mi láǹfààní kí n rẹ̀ jù. bí mo rò pé ọmọ ìdàgbà lójú òbí ẹ̀rìn àmọ́ náà ti dàgbà. ó ti kọrin ọmọ o èèpẹ̀ dàgbà. ọlọ́run sẹ́. ó ní ìbínú sinmi láyà wò. ìbínú máa sinmi sáyà wèrè yín sí tí bá gbẹ́ láyà. ó yí pé ara ń kọ mí ò dé ń bá mi rojọ́ ogun fẹ́ pa ẹ́ ni ibi náà ti tú ẹ lẹ̀. ẹ̀mí bẹ́lẹ̀ alẹ́ má bínú. màá ti ní tó 42 branches ibi tó ti ń tàgbò. God dey create. Dey create? ṣé ẹ ti mú dẹ̀ fún Versace? Channel ló fẹ́ lò mí gbà yẹn ṣùgbọ́n ìgbà tí màá fi débẹ̀ mo ti kú so mo ṣe jí padà bóyá bíi 3 days ago. ọ̀fà ta díẹ̀ sí i. ta yẹ́rìyẹ́rì. ẹ̀kún láìkí ẹ̀ ó dá gbogbo orí mi rú tó bá mú rú gbó tí mò ń mú yìí ẹ̀ẹ̀kan ló máa wúkọ́ lọ́dún. ó máa dùn mọ́ mi gan tẹ́ ẹ bá lè gbà mí láàyè kí n ju ìfami mi sínú kànga yín láti máa fi pọn mi olówó. ẹ fi ìdá yín dá ogun kerewu ilé ayé mi. Jesus Christ. omi pa èmi gbọ́ ti kú ogun á máa jẹ́ méje mẹ́jọ mẹ́sí àwọn olótùfẹ́ àdàlàpà fẹ́ kúrò rí ọkọ̀ gbogbo wọn iná lẹ́ni mi tí ò ṣe bomi pa èmi gbọ́ ti kú ogun á máa jẹ́ méje mẹ́jọ mẹ́sí àwọn olótùfẹ́ àdàlàpà fẹ́ kúrò rí ọkọ̀ gbogbo wọn oúnjẹ ó máa ń jẹ́ o kò kí n bá làbò lákọ̀ bí ọ̀tá ta lójú màwúrú nínú afẹ́fẹ́ ẹ bọ́ra ní abẹ́ èèyàn ní abẹ́ bọ́ra fojú kojú ọba jẹ́ fojú kojú ká dóògùn o ogun agọmọlọmọ galegale gbá ti kó.